kalẹ̀. Mr Azeez, ṣé Mùsùlùmí ni? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ lè ka Lárúbáwá? Ẹ lè ka Arabic? Mo lè ka Lárúbáwá. Ṣé ẹ lè ka Ìgbò? Ẹ máa ní láti gbóhùn sókè dáadáa káwọn èèyàn lè bá gbọ́ yìí o. Mo lè ka Lárúbáwá, mo lè ka Ìgbò, mo lè ka nǹkan tẹ́ bá fẹ́ kí n ka. Bọ́ ní èmi ní ìbéèrè ni o. Mo ń stroll ní FYP nísìnyí mo rí profile yìí. And then post kan lẹ post ló yẹ kí n wo ìtàlẹ́ ni mo wá rí pé n wà live ló yẹ kí n join. Ṣé nípa Islam ni? Nípa Islam tẹ post náà ló yẹ kí n join. Ẹni sùn mo fẹ́ béèrè ìbéèrè ni. Mo dẹ̀ ṣe wá bí mo ti tún gbá àwọn kọ̀ọ̀kan náà tó yẹ pé ó ń yà mí lẹ́nu torí pé mi ò gbọ́ rí o. Nǹkan tí mo kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣé Islam nìkan ni ẹ̀ ń debate lé lórí ni àbí gbogbo religion ni kò dá ni? Kí n kó fẹ́ bá wa mute. Ṣé Islam nìkan ló ń pààyàn ni àbí both Islam àti Christian ṣẹ́sìn méjì ni kò dá ni àbí báwo? Islam nìkan ló ń pààyàn for now. Mr Azeez, ṣé lè name me one terrorist group tó jẹ́ Christianity? Ẹ ṣé. Èmi ò dispute fact pé mi dispute fact pé pé bóyá pé kò sí terrorist group tó yẹ pé Islam ni ó ń lead ju and at the same time no, most of our terrorism history tá ní náà ní almost all over the world no is Muslim náà ni àwọn tó ń pọ̀ jù náà ẹ̀ but at the same time náà ṣé ń gbọ́ kò sí kan tẹ́mi rí inú ọ̀rọ̀ yìí jù. Mr Azeez, ṣé kò wá suspicious to you pé gbogbo T group ta ní ẹ má bínú mo máa try láti sọ T group because of TikTok ẹ má bínú F1 everybody gbogbo T group ta ní kí ló dé tí gbogbo wọn ṣe jẹ́ Mùsùlùmí? Can you explain that for us? T group as well, I don't get that part. Haram, ISIS, gbogbo ilé ma mention in comment section àwọn T group yẹn ẹ bá wa gbé síta ẹjọ́. Ẹ ṣe Al-Qaeda Islam, Al-Shabaab Islam, Hezbollah Islam, Hamas Islam, Palestinian Islamic gbogbo ẹ̀ now. Why is it only you lot? Let me tell you something, ma. Share it to my own knowledge and at the same time to be me share religions. Maybe on dispute religion and at the same time I can really say I used to be like I'm a Muslim. At the same time, no, I like traditional stuff that I used to practice sometimes. She grab. But at the same time, no, Sherry, bọ́lá wọn bá ṣe dá wa láyé yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ó ti yẹn believe oníkálukú náà ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti jẹ́. Mr Azeez, point tá wá ṣe kọ́ nìyẹn. A fẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin lẹ sọ wípé this is the last and final message tí God send wa. Ẹ̀yin lẹ pé Qur'an ní ìwé miracle. Ẹ̀yin lẹ pé Qur'an ní ìwé peace. Ṣé get gbogbo claim tẹ́ make àwa fẹ́ counter ẹ̀ ni. Torí la ṣe ń ka gbogbo olówó èkó mọ̀kìyín. Torí la ṣe ń ka gbogbo nǹkan tó wà nínú ìwé yín. A dẹ̀ rí wípé kò bá ìjọ mu. It is a dangerous, deadly manual. Ó yẹ kó bá nẹ ni mi lè gbé Quran fún ọmọ tí kò ti pè tí n kò kà. No. Religion ò lẹ́yìn practice. Èmi ò practice any religion. Mo ti smart jù fún religion. Yes ma. Mo mọ profile mi but at the same time no. Mi ò mọ status yín o, mi mọ orí yàn tẹ́ jẹ́ o. But probably ẹ máa wà bí influencer fún àwọn followers yín. To my own. Èmi ò ń ṣe influencer o. Èmi kàn máa expose àwọn ẹ̀sìn àjòjì tó gbé wá fún wa ni. Ẹni sùúrù ṣẹ́rí èyí lè tẹ̀ ń ṣe yín náà. Influencer ni because at least ẹ máa ṣe ní one or two people tó ń follow yín tí wọ́n dẹ̀ ń listening sí yín so you are influencer ní aspect yẹn but at the same time mo believe pé ẹ ní láti máa pour his mind àwọn èèyàn like this nǹkan tí ẹ mọ̀ lẹ mọ̀ ṣé ti yé yín mà nǹkan tí ẹ̀yin mọ̀. No, Mr Azeez, no, sorry, one second, in fact, Mr Azeez, no, that's not the point. Any sùúrù. Ta ló kọ Qur'an, ta ló rán ìwé yẹn wá sí wa? Qur'an jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba tó ti tọ́. Ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala mi rí Ọlọ́run nínú Qur'an rí ẹjọ́ Allah subhanahu wa ta'ala ló kọ. Ó ń ṣe òun ló kọ o. Qur'an jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba tó ń bá àwọn tó ń send sí àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn tó ń follow and most of the time Mr Azeez, calm down. Ọ̀rọ̀ Allah ló wà nínú Qur'an because tẹ́mi bá ń ka Qur'an tèmi mi kí lẹ sọ. Alawife ẹ fún ẹni ní Qur'an verse tó lè kà tẹ máa béèrè lọ́wọ́ wọn pé ṣé ọ̀rọ̀ Ọlọ́run lórí àbọ̀rọ̀ Allah ẹ ṣe. Mr Adeleke ẹja wo 929 for example fàpẹẹrẹ ẹjọ sá fóònù mi overheat gan lálẹ́. Ó tún àlójú screen o so àfi school ẹ lè gbóhùn sókè. Okay. Ikra. Ẹ ní pé kí n kà á bí. Yes, please. Okay. Fight those who do not believe in Allah and the last day.
nor comply with what Allah and His Messenger are forbidding, nor embrace the religion of truth from among those who were given the scripture, until they pay the tax, willingly submitting, fully humbled. Kí ni nǹkan tẹ́ ń try fún wa bẹ́ẹ̀? Ta ló ń sọ̀rọ̀ níbí báyìí? Ẹni ta ló ń sọ̀rọ̀ níbí báyìí? Ṣẹ́rí, ẹni sọ̀rọ̀ ṣé Bákọ́rà yìí ti ẹ̀ kó sí ṣé verse, I mean. This is not Bakara. This is Surah Al-Tawbah, Quran chapter 9, ayah number 29. Bakara tẹ́ ń rí lókè yẹn, ó kọ̀ wá ń bẹ́ẹ̀ ni 929 là ń kà. Ẹni sùúrù ṣé mo ní right, I mean ṣé èmi náà lè confirm nǹkan tẹ́ ń post yìí mo lè confirm ẹ̀. Ẹ lọ sí Quran yìí. Mo ní transliteration Quran, èmi máa get it, mo fẹ́ get it. Ẹni Quran kí ni náà? Surah Al-Tawbah, ayah number 29. Quran chapter 9, ayah 29. Subhanallah. Allah wife. Yes. Pé àwọn púpọ̀ náà wọn tó ń ṣe Islam yẹn wọn ò mọ ọkọ tó wà nínú ìwé wọn. It's a shame because they are one kọ́ wọn ní èdè tí wọn ò gbọ́ ni. Ibẹ̀ ni scam yẹn wà torí ẹ̀ ni I'm against that brainwashing tactic. Ẹgbẹ́ àwọn ọmọ yẹn kéwu bismillah wọn ò mọ nǹkan tó ń sọ and this is why tó máa ń shock àwọn èèyàn tó bá ti dàgbà. Allah wife ó ní nǹkan tó yẹ kẹ́ ti máa sọ fún wa tẹ́lẹ̀ tí sọ fún àwọn ti pẹ́. Ṣé mọ̀ pé nínú Old Testament gbogbo àwọn nǹkan tó wà nínú Qur'an ó wà nínú Old Testament. Absolutely. Gbogbo ẹ̀ pátá láti A to Z. Yes, àgùntàn ni mí tẹ́lẹ̀ mo lè confirm ẹ̀ mẹ́ẹ̀ẹ́. Oh yeah, Mr. Azeez. Quran chapter 9, ayat 29. Allah wife torí àwọn àgùntàn yẹn wọ́n ń rò bí àtọ̀wọ́n náà ó yàtọ̀ Old Testament yẹn. Same nonsense. Gbogbo nǹkan tó wà ní Quran A to Z ló wà ń bẹ̀. In fact, Bible gan ló fún Quran ní inspiration payo. Wọ́n á tún fún wọn, wọ́n á tó rí very soon. Gbogbo nǹkan tó wà nínú Old Testament ló wà ní Quran. Muhammadu lọ copy Old Testament láti A to Z. Muhammadu ó yà wèrè kan. Shetirika, Mr. Azeez. Èmi ń béèrè lọ́wọ́ yín pé ẹ béèrè lọ́wọ́ mi pé ta ló sọ. Mr. Azeez. Okay, Allah. Kí ni nǹkan tẹ́ fẹ́ grab nínú nǹkan tí ẹ post yìí? I mean, kí ni nǹkan tẹ́ ń try láti sọ ní ìgbà gangan kò yé mi, ẹ ṣàlàyé fún mi. Ti confirm ẹ pé Quran ẹ ṣe ti confirm ẹ. Mo confirm nǹkan tó wà ń bẹ̀ bọ̀ ẹ ṣàlàyé fún mi. Kí ni nǹkan tẹ́ ń try láti big out níbẹ̀ gangan kò yé mi. Okay. Allah ní pé fight those who do not believe in him. Right? She agree? Mo ń gbọ́ yẹn nìṣó. According to your Islamic theology, Mr. Azeez, ta ló dá gbogbo wa? Ọlọ́run bá. Mr. Azeez, I need you to be specific. Allah ló sọ ńbẹ̀, ta ló dá gbogbo wa? Okay, Allah. Allah subhanahu wa ta'ala. Ta ló máa ń ṣìyàn lọ́nà? Ta ló máa ń tọ́ èèyàn sọ́nà? Tó ń ṣìyàn lọ́nà, tó ń tọ́yàn sọ́nà. Question yẹn ò yé mi o. Èèyàn tó ń ṣìyàn lọ́nà at the same time ó tún ṣìyàn lọ́nà. Okay, ẹ jẹ́ n bi yín ní kankan nínú ẹ jẹ́ n break it down for yín. Mr. Azeez, the character of shaitan, kí ni iṣẹ́ shaitan? Kí ni shaitan máa ń ṣe? Shaitan bí ṣe ká sọ pé shaitan like probably like opposite of God ni, I mean opposite of Allah ni. Okay, so tí n bá sọ wípé shaitan òun ló máa ń ṣìyàn lọ́nà, ṣé máa agree pẹ̀lú mi àbẹ́ máa disagree? Ọlọ́run bá náà ò fìdí ẹ̀ múlẹ̀ pé bóyá. Mr. Azeez, that's not my question, please focus. Tí n bá sọ wípé shaitan ló ń ṣì èèyàn lọ́nà, ṣé would you agree with that statement or disagree? Me, I'm not going to agree that. Ẹ ní agree pé shaitan ló ń ṣìyàn lọ́nà. No, I'm not going to agree that. So ta ló wá ń ṣìyàn lọ́nà nínú Islam? Ṣé Allah ni àbí ṣé shaitan ni? Èmi ò tí ì rí ibi tó ti sọ pé ń ṣìyàn lọ́nà nínú Islam. Okay, Mr. Adeleke, ẹ bá wa gbé 14:4 wá, àwa padà sílẹ̀ in a minute. Thank you, sir. Quran chapter 14, ayah number 4. Ẹja dé 1 million likes, let's continue to power tap with your nyash, tap with your gola, tap with your finger, tap with everything. Make sound ẹjọ. Ẹ lè pa mic yín tẹ́ bá ti sọ. Ẹ̀yin àwọn sexy ladies wa tẹ́ nídìí tó tóbi ẹ fìdí yẹn náà tap. Ẹja dé 1 million lálẹ́ inshallah. Báyìí gbé síta, Mr. Azeez. All my sexy ladies. Okay, so Mr. Azeez, ẹ bá wa ka aya yẹn ẹjọ tẹ́ bá mind ẹ ṣé. And we sent not a messenger except with the language of his people, in order that he might make the message clear for them. Then Allah misleads who he wills and guides whom he wills, and he is the Almighty, the All-Wise.
Okay, now, Mr. Azeez, ṣe rí pé mo bí yín question lẹ́ẹ̀kan yẹn, mo ní ta ló máa ń mislead, ta ló máa ń ṣì èèyàn lọ́nà. Now, according to this ayah tẹ́ ṣe kà, ẹ jọ̀ọ́, I want you to be honest, according to this ayah tẹ́ ṣe kà nísìn, ta ló ń ṣì èèyàn lọ́nà bí báyìí? Ẹ béèrè lọ́wọ́ mi, ẹni sùúrù o. Nǹkan tẹ́ béèrè lọ́wọ́ mi ni pé tẹ́ bá sọ pé ṣé èṣù ló ń, ṣé ṣèitán ló ń ṣìyàn lọ́nà, ṣé máa agree mo ní rárá. Ẹ béèrè lọ́wọ́ mi pé ṣé Ọlọ́run, ṣé Allah ló ń ṣìyàn. Mr. Azeez, ẹ má jẹ́ kó long. According to nǹkan tí gbogbo ilé ṣe kà, ẹ jọ̀ọ́, ta ló ń ṣì èèyàn lọ́nà? Due to nǹkan tó wà níbí báyìí o, then Allah misleads you. You see, ṣé ń gbọ́? Mr. Azeez, I need a direct answer, please, sir. Thank you. Kí lẹ sọ? Direct answer ni, according to this Qur'an, ayah number 4, chapter 14, ayah number 4 that we just read, ta sheka, ta ló ń ṣì èèyàn lọ́nà? Nínú nǹkan tó wà ní Allah ló sọ. Mashallah. Now, Mr. Deleke, go back to 929, please. Ẹ ṣé. Ayah méjì tí mo ń treat yìí, mo fẹ́ fi point out to nǹkan ni Mr. Azeez. Because ẹ ti confirm pé lóòótọ́, Qur'an chapter 14 verse 4, Allah ló máa ń ṣì èèyàn lọ́nà. Adẹ̀rí 929 tó wá ń sọ pé, fight those who do not believe in Allah. Ẹ gbógun ti àwọn tí wọn ò gbàgbọ́ nínú Allahu. Mr. Azeez, mo wá ń bi yín nísìn. Ṣó make sense pé Allah tó ń ṣì èèyàn lọ́nà, ó wá ń command àwọn ẹrú ẹ̀. Àwọn tó tẹ́ pé ó ti ṣì lọ́nà on purpose o, ó wá ń command àwọn ẹrú ẹ̀ kó lọ bá wọn jà. Ẹ jọ̀ọ́, ẹ bá wa apply logic àti reasoning sí kéèsì yìí. Ẹ ṣé sàmá fún yín 2 minutes, no interruption. Ṣẹ́rí tu mí o, nítorí irú èèyàn tèmi jẹ́ o, tèmi máa fi ṣàlàyé ọ̀rọ̀ yìí o. Ṣẹ́rí ibi tó ti sọ pé fight those who do not believe in Allah yìí. Tí wọ́n bá sọ pé wọ́n ní pé bóyá pé dandan pé bóyá pé kẹ́ ẹ bá wọn jà àbí bóyá kẹ́ ẹ bá wọn fa wàhálà àbí nǹkankan, like fight is to my own knowledge and to what I know. Wọ́n ní pé bóyá pé kí wọ́n bá wọn jà àbí kọ́ gbógun tí wọ́n bẹ́ ṣe sọ yìí. Tí wọ́n ní pé àwọn fight yàn bí pé bóyá pé èèyàn ń try bí pé wọ́n try, kí wọ́n gbìyànjú kí wọ́n fi effort sí láti lè jẹ́ kí wọ́n follow ọ̀nà tó yẹ kí wọ́n follow ni. Wọ́n ní pé kọ́ bá wọn jà, wọ́n ní pé kọ́ lù wọ́n ní pé kọ́ gbógun tí wọ́n bẹ́ ṣe sọ o. No, tọ́lẹ̀ ń sọ, ó ní kọ́ kiss wọn, ní kọ́ smooth wọn. Yes ma, ṣé ń gbọ́? Mi ò mọ bẹ́ẹ̀ ṣe wá sí mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, but at the same time náà influencer ni, because at least you have followers and you have a lot of people trying to listen to your program. You worried about influencer? Ṣé ẹ fẹ́ follow me? Tẹ́ bá fẹ́ follow me, don't worry about influencer now. I'm just trying, hold on ma, sorry. I'm just trying to let you know. Ó ní kẹ́ snuggle, kẹ́ French kiss wọn ni. I'm just trying to let you know that whatever you know should be what you know. You don't have the right to be misleading people like this online. It doesn't make Mr. sense. Azeez, don't gaslight me and don't go personal. Can you address Mr. Azeez, don't worry about me and misleading. Èmi kọ́ mo mislead, Allah ló máa mislead, Etika. You have followers that are following you and you are misleading. It doesn't make sense. Mr. Azeez, don't worry about my followers, don't worry about any of that. Ẹ má bínú. Èmi kọ́ mo ń ṣìyàn lọ́nà. Allah subhanahu wa ta'ala, Allahu akbar, òun ló ń ṣìyàn lọ́nà. So mo wá ń bi yín, àwọn tálà ti ṣì lọ́nà on purpose fúnra rẹ̀. Kí ló dé tó ní kẹ́ máa French kiss wọn nínú àyà yìí? Since she said fight is not fight. Ṣé ń gbọ́ mọ́mì, ṣé ń gbọ́ ẹ̀yin kọ́lẹ̀ dára yín. Wọ́n bí mi ní wọ́n dá mi ní ẹ má bínú sí. Ṣé Ọlọ́run bá tó dá wa yìí? Mr. Azeez, ẹ jọ̀ọ́, question tí mo bí yín ni kẹ́ answer, ẹ jọ̀ọ́, please focus sir. Ẹ má lose focus. You are doing so well so far. Ẹ má lose focus, ẹ ṣé. Mo lose focus pẹ̀lú yín. Mo ń control láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kò kí n ṣe share point of view yín to some other people. Different. Mo láwọn èèyàn tó yẹ pé wọ́n wà ní category yín, like me invest at the same time. Mọ category mi mọ mi rí láyé yín, so ẹ má go personal, please. Ẹ ṣé. This kind of program that you are doing, this kind of stuff that you are treating online, probably there are some. Mr. Azeez, we don't care about that. Can you answer nǹkan tí mo bí yín, ẹ jọ̀ọ́? Time long now. What question are you asking that I've already given an answer? Mo ń bi ti give answer. You are worried about my following. I'm an influencer. Give answer. Ẹ jẹ́ n tún béèrè. Now, Mr. Azeez, please focus, sir. Now, according to Qur'an chapter 14, ayah number 4, ẹ̀yin lẹ fẹnu ara yín kà tẹ́lẹ̀ rí pé Allah subhanahu wa ta'ala, mashallah, òun ló mislead èèyàn. Allah says in the ayah, only I mislead whom I will, ẹni tó ń bá fẹ́, and I guide whom I will. Now, my question is, tó bá jẹ́ wípé Allah subhanahu wa ta'ala, òun ló ń guide, òun ló misguide èèyàn, why tó ṣe ń sọ wípé kẹ́ ẹ lọ French kiss àwọn tí wọn gbàgbọ́ nínú Allah? Because ẹ ti sọ wípé fight yẹn kò mean ní fight o, kìnìkan ká kiss wọn ni. So why are you French kissing àwọn tí wọn believe nínú Allah? Ẹ ṣé, thank you Mr. Azeez, respond. Ẹ lè ṣí máìkì yín sir.
sorry tí mo tún máa repeat ara mi fún yín tó bá yẹ pé the same verse yìí àbí the same aya yìí náà ni ẹ̀ ń try láti máa jẹ́ kí n mọ̀ pé láti máa jẹ́ kí n mọ̀ pé bóyá kí lórúkọ ìtẹ́kọ́ gbèsè lẹ́ẹ̀kan yẹn bóyá ó ń try láti máa jẹ́ ká mọ̀ pé Ọlọ́run bá ló ń ṣìyàn lọ́kàn Ọlọ́run bá lóun ló tún máa ní kíkọ́ tún máa bára wọn jà èmi mi ò ní ever àbí ìyẹn fún yín because what I'm seeing here on this screen tó bá sọ pé fight tó bá ní kéèyàn báyàn jà kò ní kí bóyá pé kọ́ lọ báyàn fa wàhálà àbí kọ́ lọ drag fún àwọn ọ̀nà mi wà téèyàn lè fi put effort láti lè fi lọ èèyàn into something. ẹ bá wọn káyà yẹn délẹ̀ bí akẹ́kọ̀ọ́ délẹ̀ náà. ti kà délẹ̀. Ọbaṣọlá wọn ti kà délẹ̀. So Mr Azeez ẹ má bínú. Fight those who do not believe in Allah. Ẹ jọ̀ọ́, according to this ayah, kí ni ìdí tí wọ́n fi ń jà? Ayah yẹn ti ṣàlàyé ẹ sọ fún wa. Ṣẹ́rí ẹni sùúrù o. Yes ma, àwọn kankan wà tó yẹ pé kò yé yín o. No, ó yé mi ẹ̀yin ni kò yé ẹ má gaslight, ó yé mi. It's simple English. Simple English. Ṣẹ́rí fight those who not believe in Allah yìí. Ọlọ́run bá ń tọ́ láti refer Allah ń tọ́ láti refer aya yìí ó ń tọ́ láti refer aya yìí probably mo lè sọ bóyá ànábì ni because me I don't really go much deep much into Quran like that but at the same time I know what that's the problem you don't dig much into a book that's always is the way to salvation. That's a problem, Mr. Azeez. It means blind follower ni. Are you serious? Pressure ti wà o. If any no, Mr. Azeez, think about it. Ẹ má bínú. Ẹ̀sìn yìí, ẹ ní graduate ẹ má bá ṣe ń graduate school, higher education, primary school, ẹ má bínú, ẹ jẹ́ mute for now while I speak, so echo yẹn bad. Now, this is religion. Religion jẹ́ institution kan tó pé ẹ ní graduate from, ṣe understand? Ibẹ̀ lẹ máa kú sí, without disrespect. Now, àwọn kan nǹkan tó wà nínú ìwé yẹn, ẹ̀yin tẹ́ gbé ìwé ìdání tẹ́ sọ wípé this is the book for your salvation. Ẹ sọ wípé I don't dig much into it. It means you are a lazy follower, Mr. Azeez. Mi ní parọ́ fún yín. So, Mr. Azeez, tẹ́ bá mọ̀ pé ẹ ní answer sí question mi. Mr. Azeez, I don't know is also an answer. Bóyá tẹ́ bá ti sọ pé I don't know, mi ní máa push yín mọ́. So, for the last time, final time, ẹ jọ̀ọ́ gbogbo lé ẹni sùúrù fún wọn. Wọ́n ti ní ṣe rí pé wọ́n ti ní ká lẹ́rìn yín mọ́ kábà. Èmi ìfẹ́ ṣe yẹn. Oníkálùkù pẹ̀lú opinion ẹ̀ kò sí kan tó kéèmí pẹ̀lú àwọn tó wà comment section kí ló kéèmí. No problem. Ṣé lè answer question yẹn àbí ẹ mọ̀ ká move on. Question wọlé ṣé the same question náà lè tún ṣe bóyá kẹ́ bèrè because ẹ tí ì dá mi lóhùn ẹ kàn ń sọ̀rọ̀ influencer àti followers mi ni ẹ tí ì dá mi lóhùn last time. And I'm not going to believe what I'm saying here like because bẹ́ẹ̀ ṣe narrate. You don't have èmi kọ́ mo narrate. Okay, read it yourself. Okay. Fight those who do not believe in Allah. That is your point. You're saying. Understand? To me, this narration is different to what you are saying. And that's the part of it. Yes. Narration is different because ẹ̀yin sọ pé Ọlọ́run sọ pé Allah ló ń ṣe àwọn èèyàn lọ́kàn. Allah èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ kúrò ṣé ìwọ olówó èkó ṣé òun kọ́ ló ka Quran lẹ́kọ̀ọ́ yẹn 14:4. ẹ ṣe báyìí fún wọn tí ìgbà pàdé ṣùgbọ́n akẹ́ fún wọn níbi tí ó ti ní kọ́ pa àwọn tí wọ́n bá ń ṣe Muslim bí Quran 9:5 àbí ibi tó ti ní kọ́kọ́ náà ìyàwó. Ẹ bá gbé 434 síta Mr. Adeleke ẹjọ tẹ́ bá mind ẹ fún one proper translation yẹn so that Mr. Azeez wọ́n ní fault this is sad ṣé mo pé àrùn ọpọlọ ní religion wọ́n á gbé òtítọ́ fún yín this is your own damn book this is not my book èmi bí mo ṣe àbáyé president of Jahannam ni mí èmi àti Razan a máa lọ ṣe threesome pẹ̀lú Iblis tàbá ti reach Jahannam I don't care but this is your book Mr. Azeez àdé ń ká nǹkan tó wà nù ẹ̀ ẹ̀dẹ̀ ń sọ pé I'm not gonna take that. That's not my business. Astaghfirullah. That's between you and your Allah. Kò kàn mí. Aláwọ̀ púpọ̀ náà wọ́n tó ń ṣe ẹ̀sìn àìmọye nǹkan tí wọ́n ti kà ṣẹ́gẹ́t wọ́n kàn máa kírun wọ́n gbàwẹ̀ wọn mọ anything about the book. Irú Mr. Azeez gan tó bá ka fati àwọn lè mọ túmọ̀ ẹ̀. So iṣẹ́ àwọn Ọbaṣọlá àti Farmer Geography dẹ̀ nígbà tẹ́ nǹkan wọn kéwù ẹ̀kọ́ wọn ní túmọ̀. Ọ̀rọ̀ tẹ́sán yìí sọ kọ́sẹ́ ìmọ̀yàn tó bá ń sọ̀rọ̀ ṣó ti yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀. Yeah, Mr. Azeez, I'm giving you free Islamic lesson. You can send me gift Goni. You said, thank you, mommy of all kuffars, for teaching me about Islam. You should be grateful, Mr. Azeez. Now, Mr. Azeez, Ebawaka 434, want to be sorry screen. Drop me. Are you done for the night, darling? I'm trying to read that. No, Kasita, there's 1.5k people in here. Job, not showing Kasita in Kasita. I think it's only fair. In shine the calling one be by share get. I mean, only say one learn. Men are caretakers of women. Since Allah has made some of them excel the others, and because of the wealth they have spent,
So the righteous women are obedient and guard the property and the honor of their husbands in their absence with the protection given by Allah. As for women of whom you fear rebellion, convince them and leave them apart in beds and beat them. Then, if they obey you, do not seek a way against them. Surely Allah is the highest, the greatest. Nínú àyà yìí, this is Surah An-Nisa. Mr. Azeez, Shelley agree pẹ̀lú mi pé Surah An-Nisa is the chapter of women. She agree lórí yẹn. Okay. Yes or no, sir? Any place Surah An-Nisa ni chapter of women. Yeah. Okay. Hello, Tony. Okay, yes. Now, mi ti ka chapter yẹn, mo ti ka gbogbo Qur'an, but chapter yìí, mo ti ka lẹ́ẹ̀mejì abẹ́mẹ́ta. Because nǹkan tó wà nínú ẹ̀, èmi feel bẹ́ni pé kò uplift obìnrin. So, Mr. Azeez, according to the ayah, tí ẹ̀yin ṣe ẹ̀ka fúnra yín, ṣé Allah sọ wípé ẹ lè na ìyàwó yín, yes or no? According to nǹkan tó wà yín báyìí. And beat them. Wadribuhunna. Nǹkan tó wà ń bẹ̀rẹ̀ náà nìyẹn. Leave them apart and beat them. Okay, mo fẹ́ bi yín as a man, ẹ gbàgbé ẹ̀sìn for now, as a man. Is that a good advice or bad advice? Sherry, as a man, no. Individual as Azeez, ẹgbẹ́ Islam kúrò, mo kàn bi yín generally for now. Ẹ jẹ́ àgbàgbé nǹkan tá a kà, wọ́n ti ní kẹ́ lọ ìyàwó yín, no problem. Mo wá ń bi yín opinion tẹ̀yin as a grown man. Ṣé is it good advice or bad advice to beat your wife? To my own knowledge, I don't do that though, and I don't think I will ever do that. Mi sọ pé ẹ ṣe, Allah ní kẹ́ ṣe ni, mi sọ pé gbogbo Muslim ṣe, claim mi kọ́ nìyẹn. I never said that. Mo ń bi yín, is it good or bad? Mi ò lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Which means pé morality yín ó better ju ti Allah lọ. Lọ́rọ̀ orin obìnrin yìí sọ. Azeez, that's a fact. You are Akbar more than Allah. Azeez Akbar ló yẹ ká máa pè é. It means pé morality yín ó supersede ti Allah. Because ẹ̀yin sọ bí ọkùnrin as a protector, ẹ̀yin sọ wípé no, èmi ò lè ṣe yẹn. But Allah subhanahu wa ta'ala ó ní pé ẹ lè ṣe. Ẹ̀yin wá sọ pé ẹ lè ṣe. It means automatically Azeez Akbar. Gbogbo comment section, ẹ bá wa ṣe Azeez Akbar. Ó ní more morality. You are better than Allah in multiple ways, Azeez. So why do you follow a God that need better morality than? Ẹ ṣe. Okay, this is by Tiba tell it. Why tí mo ṣe follow ẹ? I mean family mi, Muslim ni wọ́n. And while growing up, I practice Muslim. Mo attend Islamic lesson dada. Mo dẹ̀ kírun, mo dẹ̀ kí n fi irun mi ṣeré. Most of the time, I used to read Qur'an, but I don't used to read those translation or translation. I don't really go into it. But at the same time, to my own belief and to what my family brought me with, I believe I believe the religion I'm practicing. Okay. Like I'm going to say to you, sorry, I just want to leave you at the same time. I just want to say this for the last time. Yes, ma. What you know should be what you know. Ní láti máa ṣe àwọn èèyàn lọ́yàn báyìí. Need it. Allah ló ń ṣìyàn lọ́nà tó ṣe mí. Èmi kọ́ mo dá ayé, èmi kọ́ mo dá ọ̀run, èmi ò lè ṣe anybody lọ́nà. Right now, I'm in bed, I'm in my pajamas. Allah ló ń ṣìyàn lọ́nà, ẹ ti kà fúnra yín. Well done, sir. Ẹ jẹ́ fún wọn milk. Bàbá yóò lè sùn lálẹ́ yìí. Olówó Èkó, you see what you don cause. Good evening. Ẹ kálẹ́ sá o. Ẹ kálẹ́. Ta ló gbé Abdullah wá sókè? Yusuf lórúkọ mi o. Ẹ jẹ́ bá King Hope sọ̀rọ̀. Abdullah, ẹ jẹ́ ká Abdullah lọ tap ní comment section. Ẹ má bínú, mo ti engage bàbá yẹn so many times. Kò sí any substance, with all due respect. All right, Mr Yusuf, alhamdulillah, ẹ káalẹ́, welcome. Ẹ káalẹ́ máa ẹ kú ètò. Yes, sir. Ọlọ́run á túbọ̀ máa fún gbogbo wa. Ní kí n tó sọ nǹkan tó gbé mi wá gan, mo fẹ́ clarify àwọn nǹkan kan tí ẹ̀ ń bi àwọn èèyàn mi ní àtàárọ̀. Tí Ọlọ́run ọ̀pá dára pé ná ẹ sọ̀rọ̀ nípa Suratu Tauba àyà 111, then ẹ sọ̀rọ̀ nípa Suratu Tauba àyà 29. So Suratu Tauba àyà 29 yẹn mo fẹ́ fi clarify nǹkan tí ẹ bi àáfàá Sùmúrà yẹn ní 111 yẹn. Ní 111 àáfàá wa Ifámọ̀ geography àbí babaláwo Ifámọ̀ geography àbọ̀rúbọ̀ yìí sáwọ́. Ó dà pé àwọn ni wọ́n ń bá àáfàá yẹn tú Qur'an lẹ́ẹ̀kan.
so mo fẹ́ kí kọ́mọ́dà wíwá pé bóyá mò ń tútùkùtù fún níbi yuqatiluna fi sabilillah ó sọ ní ó ní inna Allaha ashtara mina ok sílẹ̀ ni Kọ́ gbé padà wá 911 ṣé ká gbé padà sórí screen fún yín. now wadu law takfurun àyà yẹn bá ń gbé wá mi ìrántí àyà yẹn wadu law takfurun tẹ́ ìlú lẹ́ẹ̀kan yẹn kése Quran 4 kìíní kan mọ̀. wadu law takfurun Quran 2 kìíní kan mọ̀. Quran 4 Ṣé 489? Okay. Bẹ́ẹ̀ni, Quran 4. wadu law takfurun ẹ dákun mo fẹ́ fi clarify nǹkan kan tí mo. Okay, I'll gbé sórí screen fún yín. Yeah, 489 please, Mr. Adeleke. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn. Gbogbo lé ẹja power tap with your nyash, power tap with your gbola, power tap with your big nyash, ẹja gbede 1 million, alhamdulillah. Naam, ibi bá ní òun lélẹ̀, ẹ ṣe. Naam, ní ọlọ́run ọba ní ọba tó ní mímọ́ jù, ní bó ṣe yé mímọ́. Allah dẹ̀ máa lò. Ọlọ́run ọba lọba tó ní mímọ́ jù, ẹ má jẹ́ ká fi ìyẹn waste time. Ọlọ́run ọba lọba tó ní mímọ́ jù. Allah dẹ̀ máa lò sẹ́ bàbá yìí, waste time, Allah. Ẹyin lẹ́ni platform yé ni, sẹ́wọ̀n kí mo sì ọkọ̀ dúpẹ́ pé kọ́kọ́ gbà mí wọlé, ẹ ti gẹ̀ẹ́tì ẹ bẹ́ẹ̀ yẹn. So mi force nǹkan kan fún yín, mo kàn fẹ́ wá clarify lórí àwọn tí wọ́n ti lọ yẹn kán máa gbọ́ àwọn náà máa gbọ́ báyìí ní àwọn àfáà tí wọ́n ti lọ yẹn so mo kàn máa fẹ́ nǹkan tí mo fẹ́ bí gángan ọ̀tọ̀ ni. So Mr. King any suru you are a guest here tí n bá kọlẹ̀kùn yín tẹ́ bá ní kí n bọ́ bàtà I must take it off, you understand. Wọ́n ti sọ wípé Allah ní kẹ́ ẹ ló ń bí báyìí ṣe get so ẹ try láti respect protocol ẹ ṣe thank you very much sir. Ok ẹ ṣe rí platform yín mo rí sí pé gbangba làṣà ta tó bá láyà kó wá wò ẹdígẹ tó bá láyà kó wá wò ẹ mọ̀ pé náà nísìn èmi ní àlejò èmi ní alàgàtà láàrin gbogbo yín so lóòótọ́ ni òun náà ló dẹ̀ jẹ́ kí n kanlẹ̀kùn kí n tó wọlé kọ́rọ̀ mi má lọ dàbí ewúrẹ́ tí ó kàgó ọ̀tọ̀ ní tí mo fẹ́ wá ṣe gan ṣùgbọ́n kí n sáré tú kinní yẹn wá dùn mi ì rí kinní yẹn mọ́. máa gbé padà sí screen fún yín mo ń bọ̀. Mommy of all kuffars. Yes my darling. Ó kọ ìtún lágbára o. They like it. It's a very sexy name. Ọlọ́run ní jẹ́ kí n like ẹ o. I like it. Àwọn gbogbo àwọn afa àwọn like mi. Mọ́mí àwa ọmọ jẹ́jẹ́ ni kẹ́ máa jẹ́. Mi àwọn kì í fẹ́ bínú, ẹ má bínú. Mo mute in for 1 second. Ẹ jọ̀ọ́, ẹ just spend the next 2 minutes. Mr. Yusuf, ẹ ní sùúrù 2 minutes, okay, please. Mufti Manchester, èmi kọ́ mo drop yín, live yẹn ń bọ̀ kìíní. Ṣé kí n máa bọ̀rọ̀ mi bọ̀ ma? No, any sùúrù sir. Ẹ jọ̀ọ́, ẹ power tap. Ẹ jẹ́ àgbèdé 750k ká tó bẹ̀rẹ̀, ẹ jọ̀ọ́. Let's power tap, please. Wá ṣì power tap, mo máa kọrin fún gbogbo nǹkan kan ti ṣẹlẹ̀ sí live yìí. Olówó Èkó ṣẹ́ wa ń bẹ̀. Something is up. On flag live yìí. Mufti Manchester is back. Okay, welcome back. Okay then, so ẹ ti ṣe debate pẹ̀lú àfáà kan tí ìfàmọ́ geography tó ṣe ó ti yé yín. Tẹ́ bá fẹ́ dúró lórí òdodo tẹ́ dẹ̀ fẹ́ máa ṣe màdàrú another person wá challenge yín ó fún yín ní challenge why tí tẹ́ try láti abandon tó fún yín ní challenge yẹn tó kájú ẹ̀ tó jẹ́ pé Qur'an ẹni yẹn lẹ̀ ń lò Yorùbá Qur'an ẹni yẹn lẹ̀ ń lò lórí page yín. Ta ló fún wa ní challenge? Why tẹ́ fẹ́ ṣe debate pẹ̀lẹ́ nìyẹn? Manchester ta lẹ́ni náà ta lẹ́ni tó fún wa ní challenge. àbúrò ìmọ̀ gbogbo page yín ló kọ́ kíní yẹn sí. Ẹgbẹ́ ni náà wá sókè náà ta lẹ́ni náà mi mẹ́ni náà. Kò gbé wá sókè ẹni tó ní báyìí ẹni tó ní Qur'an tẹ́ ń lò Qur'an Yorùbá tẹ́ ń lò ẹni tó ní Qur'an yẹn ó lóun fẹ́ sí debate ó fún olówó èkó ẹ má ṣàbòsí ó ti send message ó ṣe link pẹ̀lẹ́yìn gan fúnra yín. mi ì rí ẹ lè share fún mi tí bá mi ì rí nǹkan tẹ́ ń sọ àfa. Mufti Manchester ẹ má bínú mo gbọ́ tẹ́ ń dárúkọ mi àbúrò ìmọ̀ tẹ́ ń sọ yìí nsìn èmi ò gbọ́ rí mi tí ìrẹ́ onítọ̀ mi ì dámọ̀ o. ìfàmọ́ geography ó yẹ ẹ fi nọ́mbà yẹn sẹ́yìn nọ́mbà yín sí mi màá ṣe bẹ́yìn àtàbúrò yín bẹ́ẹ̀ sí jọ máa ṣe debate lórí gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn bẹ́ẹ̀ sí jọ máa ṣe debate. ìfàmọ́ geography ẹ má sẹ́ni nọ́mbà ẹni ẹ̀kọ́ share fún yín lórí TikTok. kò ní nọ́mbà ẹ jẹ́ kí mi ó fún yín ní page àbúrò yìí mọ́ ó yẹ kó page yẹn lè. ẹ má ṣe báyẹn ṣe bẹ́ẹ̀ tí ẹ má bínú Mufti Manchester ẹ ní sùúrù ṣe bẹ́yìn nínú ẹ ti rí page tèmi báyìí.
ẹ̀hún ìfọ̀mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ kásìmáì ẹni ẹsẹ̀ di kìíní sí ẹni ẹsẹ̀ di kìíní sẹ́yìn ẹ ṣí ẹ ṣó sẹ́ni yẹn sì kó wá kábẹ́ ni ẹ sọ̀rọ̀ ẹpẹ nìyẹn kò lè báyìí ṣe dúró tẹ̀ ń ṣe lórí péjì yìí debate proper debate lórí tẹ̀sí pẹ̀lú àpá àtẹ̀wọ́n yẹn. ẹ ti ẹja mú onítọ̀ ń lọ. so kí lẹni kì í ṣe báyìí ẹ̀sùn tẹ́fẹ́ kì í ṣe. ètò èmi fẹ́ kẹ́ ṣe ni pé tó bá yẹ pé nìyẹn lè wá bí báyìí debate is debate. ó fẹ́ báyìí ṣe proper debate ló fẹ́ máa ṣe. tó bá yẹ pé proper debate náà ni ẹ̀yin náà organize ẹ̀ kò sẹ́ni tẹ̀ ní page ẹnu wa. fún geography ẹ jẹ́ ká ṣe báyìí mufti Manchester ẹ kàn ṣí ẹ láì fìfẹ́ nínú ẹ̀ kọ́kàn wà náà kọ́ wá sọ̀rọ̀ fún wa pé àwọn ti pè wá àdẹ̀gbọ́ ká wá mọ̀ máa lọ́wọ́ page wọn bí àwọn máa sọ bí ọmọ amọ̀jọ ṣẹ́gẹ́. ẹ wúdọ̀ níṣẹ́jú kan bẹ́yẹn ẹ wúdọ̀ níṣẹ́jú kan bẹ́yẹn ẹ wúdọ̀ níṣẹ́jú kan bẹ́yẹn ẹ wúdọ̀ níṣẹ́jú kan. Okay, sir. Mufti Manchester. Èmi máa wá kí yín Manchester o. wọ́n ti rẹ́ di aláwọ̀ àti Big Joe ẹ̀yin lè máa lọ bá wọn ṣe debate. wọ́n ti drop bóyá wọ́n á padà wá later wọ́n ti drop for now bóyá wọ́n fẹ́ lọ aláwọ̀ àti Big Joe so kẹlẹ́ máa gbáradì aláwọ̀ àti Big Joe lè máa bá wọn ṣe debate àkọ́ máa wà ń bẹ̀ wọ́n. olówó èkó ṣé wọ́n do you reckon is asking for official one tó jẹ́ pé a máa mú date a máa mú time. mi ìmọ̀ ẹni náà mi ìmọ̀ àfáà náà bọ̀ wọ́n láfáà náà ti ṣe pósítà gan pé bọ̀kọ̀sẹ̀ tó dáhùn ṣẹ́gẹ́t. Okay, alhamdulillah. All right, well, I want to drop for now. So, boya Mr Yusuf le gbohun okay, continue. Mr Yusuf, sir. Àwọn pósítà rúmọ jẹ yẹn ni. ṣé ń gbọ́ mi mà. Yes, sir. Okay, so ó ní wadu láwùtà furun ẹ kíyèsára o láwùtà furun kẹ́ ẹ má lọ pé láwùtà furun kẹ́ ẹ má lọ di kèfèrí kàmọ́ kàfàrú gẹ́gẹ́ bí àwọn náà ṣe di kèfèrí fatakuna sawa tẹ́wọ̀ àjọ di nǹkan kan náà tẹ́jọ di rọ̀ tẹ́jọ máa sọ pé sìgìdì ní Allah kíní kan ní Allah ẹ ṣọ́ra o falata takizu minhum awliya gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń fẹnu àbùkù yẹpẹrẹ pé kò sí ti ń jọ́ lọ́hùn sìgìdì ní Allah kíní kan ní Allah paracetamol 10 naira ó lágbára ju Allah lọ gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń sọ báyìí láta takizu minhum awliya ẹ má mú wọn ní olórí o ẹ má fi wọn ṣọ̀gá o ẹ má fi wọn ṣẹ̀gbọ́n o ẹ má fi wọn ṣẹ̀gbọ́n àdúgbò ẹ má fi wọn ṣe ẹntẹ lọ máa fi ọ̀rọ̀ ìṣàyè nílò. ṣé paracetamol tẹ́lẹ̀ alágbàdá lọ́wọ́ àní Qur'an tẹ́ ń ka yẹn. ṣé ìfàmọ́ geography ni wọ́n ń sọ̀rọ̀ yẹn àbí. dáhùn ṣé paracetamol tẹ́lẹ̀ alágbàdá lọ́wọ́ wà nínú Qur'an tẹ́ ń ka. ṣé ifá paracetamol tẹ́lẹ̀ alágbàdá lọ́wọ́ sọ wà nínú odù fa. mo ṣàlàyé Kùránì ni. bí Qur'an lẹ̀ ń ka ẹgbàá mi ò yẹ. ó náà ni mo wá ń ṣàlàyé fún yín pé àwọn tí Ọlọ́run mo ti wọ́n ṣàlàyé lẹ́ẹ̀kan síwájú ṣé ń gbọ́ mi mo ti wọ́n ṣàlàyé lẹ́ẹ̀kan síwájú mo ní wípé Kùránì ó beyond di tí wọ́n kàn sí English tú nǹkan àbí Yorùbá tú nǹkan. Mr Yusuf, Mr Yusuf, can you hang on a minute, sir? Any sabar, have some sabar, Oh gosh. You're welcome, ma'am. You're welcome, ma'am. Thank you, darling. All right, pay attention. Nǹkan tó ń sọ ni wípé torí a fẹ́ fi ṣe educational program ẹ kọ ka nǹkan tó wà nínú ẹ exactly gangan word for word ṣe get because ẹ mọ̀ pé nǹkan tó wá clarify nìyẹn so èmi ò rí paracetamol nínú kí ẹ lè add paracetamol yẹn later but for now because you are trying to clarify something so please my darling ẹ jẹ́ kó wá educational. Thank you so much. I'm so sorry for my jam talk àbí kí ni kí n pè bẹ́ẹ̀ so hatta yuhajiru fi sabilillah títí tí wọ́n fi ṣe kíni o tí wọ́n fi rifat lọ sí ojú ọ̀nà Ọlọ́run fàyín táwà láó tí wọ́n bá wá gbẹ́rù gbọ́n rí fàkùzúhùm ẹgbà wọn mú wàtúlúhùm kẹ́ẹ̀sì bá wọn jà àìsù wàjà túmọ̀hùm níbikíbi tẹ́ bá ti ríru wọn ó ṣe Nàìjíríà ni o ó ṣe kíni anywhere tẹ́ bá ti ríru àwọn èèyàn bẹ́yẹn ẹ máa bá wọn jà so wàlá tàtàkìzù minhum waliyan ẹ má mú wọn ní ọ̀rẹ́ ìmúlẹ̀ o wà lánàá sí rọ̀ ẹ sì má mú wọn ní ẹni tí ẹ máa wá ìrànlọ́wọ́ lọ bá ìrànlọ́wọ́ bíi tẹ́ ẹ bá ní bóyá bísínẹ́sì ó lọ déédé ẹ wá lọ fi ọ̀rọ̀ yín lọ ẹni tí ò ní gbàgbọ́ nínú Islam kò sí nǹkan tí ó ní kẹ́ ẹ ṣe náà ju nǹkan tí ń ṣe lọ ní tí wọ́n mì níbi wà lánàá sí rọ̀ yẹn nìyẹn ẹ má mú wọn ní olùrànlọ́wọ́ so níbi ìtúlù níbi wàtúlù yẹn òun ló jẹ́ kí n wá síbi níbi rẹ́fẹ́rẹ́nsì yìí níbí báyìí ẹnjẹ máa fà yẹn lọ́wọ́ lẹ́ẹ̀kan wípé ó ní ẹ pa wọ́n ni ẹ̀sìn apààyàn ní Allah tẹ́ bá ní apààyàn ní Allah bàbá apààyàn ni torí òun gangan ròyìn ara rẹ̀ bẹ́ẹ̀ nínú Kùránì ọ̀tọ̀ ní àyà yẹn à ń bọ̀ lórí ẹ̀tọ́ Ọlọ́run bá ní ọjọ́ mi torí nǹkan tí mo fẹ́ wá béèrè gan mo fẹ́ wá clarify gan so but ẹ gbà yẹn wípé pípa gangan ní Allah mi bí báyìí ṣùgbọ́n nígbà tẹ́ wá débi kọ́tàlú fight
níbẹ̀ nígbà tí ẹ ti kọ fight ibẹ̀ ẹ sì gbà pé fight ṣé ẹ ti gbàgbé pé ìtúlù tí wọ́n sọ náà kí ló dé tẹ̀ ti gbà yẹn ní fight nígbà tá a fa yẹn sọ pé fight ní sọ lẹ́ẹ̀kan so bí ẹ ṣe padà mú reference ẹlẹ́ẹ̀kejì wà tó tún ní fight tẹ́ ẹ̀ dẹ̀ gbà bẹ́ẹ̀ I was so happy pé alhamdulilayi mo ṣẹ̀ṣẹ̀ ti ń dábìlẹ̀ mi ní àmì orúkọ yá kí ni tí wọ́n bá ti gbé mi wọlé o kí ni mo fẹ́ fi clarify kíní fún wọn o alhamdulilayi nínú Qur'an yẹn náà lẹ́tọ́ ti wá lọ mú ibi tí wọ́n ti lo the word call tala yẹn náà tó tún wá túmọ̀ sí fight wà tí wọ́n dẹ̀ kọ́ fight so ìgbà tí wọ́n ti wá kọ́ ní fight síbẹ̀ yẹn ẹgbà yẹn ní fight ni Islam ó preach peace bí àwọn èèyàn wá ṣe ń ṣe báwọn èèyàn wá ṣe ń ṣe ó ń jẹ́ ká mọ̀ ok. King Hope ẹ má bínú sá. Yes sir, yes sir. Ṣé ẹgbẹ́ lárúbáwá sá. níwọ̀n bá tèmi bẹ́ẹ̀ ni sà. ok ṣe rí fáìtì kọ́tàlà àti ọ̀nà láìfù lárúbáwá ẹ̀ ó yàtọ̀ síra wọn ó ní àwọn lárúbáwá ní kọ́ídà kan a máa ń pè ní ziyadatul mabna ziyadatul mana tí lẹ́tà kan bá fi lè lékún níbi kíkọ lárúbáwá ìtumọ̀ ẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ so kíkọ méjèèjì yàtọ̀ ó dẹ̀ jẹ́ kí ìtumọ̀ ẹ̀ yàtọ̀ pronunciation yẹn kàn sún mọ́ra wọn ni spelling ẹ̀ yàtọ̀ ẹ ti get so meaning ẹ̀ yàtọ̀ but fa ìlú àti kí lẹ sọ sà. fa ìlú kí ni waznu ẹlẹ́ẹ̀kejì kọ́ tala fa ala. Fa ala àti fa ala. Kọ́ tìlú fa ìlú ni. Fa ìlú. Ṣẹ́rí sulasiya ni kọ̀tàlà bá wa waznu sulasiya ni kọ̀tàlà bá wa kọ́tàlà ó bá waznu rubaiya wa so waznu rubaiya yẹn ó dẹ̀ máa ń túmọ̀ kí nǹkan end nǹkan ni etiquette so ibi tó ti ní kọ́tàlà yẹn ẹ̀wù sísàlẹ̀ yìí. wọ́n túmọ̀ mọ̀dọ́rì òní present continuous tense ní túmọ̀ kò túmọ̀ pé kí nǹkan end nǹkan present continuous tense. ó lè pèsè ẹjọ́ lárúbáwá dáadáa ẹ má dà wá láàmú. òun náà ni mo fi ń sọ fún yín pé mo gbọ́ pé kẹ́kọ̀ọ́ ló tún jẹ́ kí n máa mú wọnú English tó jẹ́ everybody bí mo ṣe sọ náà fóònù kan ni mo ní. sorry so ẹ má yẹ ká argue blindly since tẹ́ ẹ ti accept ní tó wà nínú. no me argue blindly ẹ máa sọ ẹni tí ṣe bá rí kẹfẹ sọ lọ. èmi ti sọ kọ́ídà lárúbáwá fún yín àwọn gẹ́gẹ́ ni wọ́n ní kọ́ídà yẹn wípé tí aráàfin kan bá fi lè lékún tí lẹ́tà kan bá ti lékún nínú kíkọ táwọn kọ nǹkan àwọn ìtumọ̀ ẹ gbọ́dọ̀ yàtọ̀ fúnra wọn ni wọ́n dẹ̀ wá ń lo kinní yìí bí wọ́n ṣe máa ń lò tán bá sọ pé kọ̀tálà ó pa á nìyẹn tán bá sọ pé kọ́tálà ó bàjá nìyẹn ọ̀nà tí wọ́n ti lò ó pọ̀ tí lárúbáwá gan máa ń sọ lárúbáwá lẹ́nu bí wọ́n ṣe máa ń sọ ọ́ nìyẹn etiquette tó bá fẹ́ sọ pé màá pa ẹ́ ó ní bó ṣe máa pronounce ẹ̀ tó bá fẹ́ sọ wípé màá bá ẹjà ó ní bó ṣe máa pronounce ẹ̀ tó dẹ̀ jẹ́ gbólóhùn yẹn tí wọ́n máa ń lò fúnra wọn tẹ́lẹ̀ ẹ̀yin kọ́ lẹ máa yí padà etiquette and then àwọn tí wọ́n translate Qur'an yìí they know more than you. Irọ́ ni. My brother ẹni sùúrù tó bá yẹ pé wọ́n mọ̀ jù yín lọ ẹ̀yin ẹ present èmi sọ fún yín sì wípé kẹ́ ẹ present ibi tí kọ̀tálà wà nínú Qur'an tó túmọ̀ sí wípé ẹ̀pà ni àti ibi tí kọ́tàlá wà tó túmọ̀ sí wípé ẹja ni kẹ́ wá gbé sẹ́gbẹ̀ ara wọn kẹ́ wá wo kíkọ yẹn kó máa yàtọ̀. Try to understand what you are explaining to you. bó ṣe rí language is language eléyìí ṣe rí mo try láti máa kó everybody along kọ́ mọ̀ jẹ́ pé èmi àti nìkan lájọ understand ara wa ló jẹ́ kí n máa mú instances ẹ̀ wá nínú English language ṣé ẹ gbọ́ mi gbogbo meanings of word. brother mi sà ṣé ẹ jẹ́ ká lọ sí bàbá yìí ṣé ìlà àti ìlà ṣé kankan náà ni sà. kí ẹ ṣe kankan náà. bí èdè lárúbáwá yẹn ṣe rí nìyẹn àmójọra wọn ní gbígbé. ọ̀yà irú instance tèmi wá mú wálẹ̀ kan pa wá ń kọ́ pa ọ̀pá iná ọ̀pá aláyò ọ̀pá adìẹ ṣé pàápàá náà kọ́ ni mò ń lò ní. re ni àmì mẹ́tẹ̀ẹ̀ta ò re. brother mi pápá lẹ́ ń lò but ó yàtọ̀ sí eléyìí. languages la ń treat báyìí. ẹ mọ̀ kan tó fi yàtọ̀ sà torí wípé alákọ̀ọ́kọ́ yẹn mẹ́ta ni òpó ẹ̀ sùlàsíyà ni ẹlẹ́ẹ̀kejì yẹn mẹ́rin lòpó ẹ̀ ó ti lékún ẹ ti gẹ́ẹ̀tì ó jìnà sí tẹ́ ń fi wé. ẹnìkan fẹ́ sọ̀rọ̀. Bámojó Gabi ẹ kú mọ̀ tẹ́ ń fi hàn. Irọ́ lẹ̀ ń tú. Kí n gẹ́ ní sùúrù ẹjọ́. Okay sir. Tán bá ní kọ́tàlà. Yes sir. Ó pa ní kọ́tàlà. Tán bá wá ní kọ́tàlà
ó ti wà láàárín èèyàn méjì òun náà ń pè ní musharakatu bayna ithnayn èèyàn méjì ń jà ṣé ń gbọ́ mi o òun ni kọ́tàlà tí brọ́dà mi Farmer Geography ń try láti explain fún yín ni pé iza zada al-harfu yugayiru maana tí mínì bá ti tí arafi bá ti change ìtumọ̀ ẹ̀ náà máa yàtọ̀ ó yẹ ń bẹ̀ yẹn ó dà gẹ́gẹ́ bí ká sọ pé àṣàwù ṣe mọ̀ pé àṣàwù oúnjẹ ni oúnjẹ alẹ́ oye so òun lè fi máa mọ̀ pé tí lárúbá bá ní kọ́tàlà wọ́n jà wọ́n máa sọ fún yín àwọn méjì jà ṣùgbọ́n kọ́tàlà ó pa ni oye tó kọ́tàlà ò ṣe é lò èèyàn kan ò lè lo kọ́tàlà èèyàn méjì ló máa ń lò wọ́n ń pè ní musharakatu bayna ithnayn àwọn méjì ń jà ṣùgbọ́n kọ́tàlà ó pa ni bí ká sọ pé jálásà ó jòkó jálásà wọ́n múra wọn jòkó ṣe mọ̀ pé ó yàtọ̀tọ̀ ẹni tó jòkó ẹ̀wọ̀n nìkan tẹ́yìn nìkan bá fẹ́ jòkó ní sáàni jálásà ó jòkó táwọn méjì bá jọ dìmú tọ́jọ́ ń bára wọn dìmú pé wọ́n fẹ́ jòkó ta ni ó jòkó sórí àga kan èèyàn méjì ń bára wọn fà wọ́n á ní jálásà àwọn méjèèjì ń bára wọn sì fàǹfà pé ta ni ó jòkó ẹgẹ́ tẹ̀tẹ̀ so àwọn lágbára tó bá ti lo yẹ̀zídú ó dàbí ok for example ó dàbí kọ́tàlà yẹn náà àti akitala ó pa tó bá ní akitala wọ́n pa á nìyẹn ṣẹ́tìrí yàtọ̀ tó bá ní kọ́tàlà òun ló pààyàn ṣùgbọ́n akitala wọ́n pa á nìyẹn ó dàbí jálásà ó jòkó fún rẹ̀ ájílásà wọ́n mú jòkó ṣẹ́mi kó yàtọ̀. òun náà ní kọ́tàlà yìí ó pa kọ́tàlà wọ́n jọ. ẹlẹ́ẹ̀kejì Quran chapter 9 yẹn alhamdulilayi pé ọ̀rọ̀ pé pẹ̀lú bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì yẹn alhamdulilayi so suratu tauba ibo ló ti kí ló ń ṣẹlẹ̀ ńgbà yẹn tí sura yẹn fi sọ̀kalẹ̀. tí ẹ bá ti yẹn jùmọ̀ mẹ́fù kó fa lè continue mẹ́fù kó ṣe wà bẹ́ẹ̀. ó náà ni mo sọ pé ó ti yanjú bẹ́ẹ̀ so as in suratu tauba Quran chapter 9 yẹn kí ló ń ṣẹlẹ̀ ńgbà yẹn tí wọ́n fi sọ sura yẹn kalẹ̀. ṣé mẹ́fù kó fa wà ń bẹ́ẹ̀. mọ́mí ẹ̀fù kó fa rẹ̀ mọ́ lọ o. mọ́mí ọ̀fun pa ti ganu sí ìkànnì. ẹ bá ń gbé mọ́mí mi wá padà o. so ṣé Quran 9 verse 111 àbẹ̀wò kí n gbé wá. no as in gbogbo Quran chapter 9 yẹn mo ń dárẹ̀ ti question yìí sí Farmer Geography àti àfáàmì tí wọ́n dá mi lóhùn tán nísìn kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ tí sùúrà yẹn fi sọ̀kalẹ̀. ẹ jẹ́ kí wọ́n gbé wá ẹ jẹ́ kí wọ́n gbé wá káre. Suratu Tauba kò ní ìdí pé ká wí pé ojú ogun wọ́n ń jagun bá dàrí lọ́wọ́ ní gbogbo rísìn nìyẹn tí kò fi ní bismillah gbogbo súrà tó bẹ̀rẹ̀ Kùránì ló ní bismillah rahman rahim òun nìkan lọ́lọ́run bẹ̀rẹ̀ pé bàrà àtúnmínàlá torí pé ojú ogun emergency ní kíní yẹn dé àwọn muslim wọ́n fi sí. ẹyẹ parọ́ ẹgbẹ́ rẹ̀ yín wá ni. talentọ́ sọ̀rọ̀ yẹn sẹ́ńtọ́ ní màmí nípa Kùránì ní sá. ẹ̀rí yín ni kẹ́ gbé wá bàbá Quran verse mo ti bó ṣe screen yẹn so ẹ lè kà á. àní Suratu Tauba ṣe súrà Quran chapter 9 yẹn. verse 1 nìkan ni kẹ́kàn gbé wá sáyé ọkọ̀. èwo ni kí n gbé wá lábẹ́ni ok wọ́n ti ṣe é. ṣé ń gbọ́ nǹkan tí mo sọ sá ṣé ń gbọ́ nǹkan tí mo sọ gbogbo súrà yẹn ṣe kí ni rísì tí wọ́n fi bismillah bẹ̀rẹ̀ rẹ̀. ìdí ni pé Allah ṣàbòsí ó já ogun tí ò yẹ kó já wọ́n ti wà lórí treaty wọ́n wà lórí àdéhùn Allah ló já àdéhùn yẹn. ní rísì as in ok. ẹ̀yin náà ká náà ẹ̀ka tó ń sọ náà kẹgbọ́n tó wí ẹ̀yin fúnra yẹn ká ẹ̀rí pàlà lórí àdéhùn. verse 1 yẹn ya ikra. ó ní bàrà àtúnmínàláhi wa rasulihi illa alladhina aadu náà mi rí o. àádátùhùn minal mushrikin. so ìgbà tí first verse yìí òun ni rísìn tí súrà yẹn fi sọ̀kalẹ̀ àbí. ẹ bá wa tú ẹjọ́. Mr. King, you are doing such a good job. Oya, continue, sir. I'm on your team. sẹ́rí ẹni tí ó gbé ẹni tí ó bani lórí jẹ́ ìgbèkúgbè ni ó gbé mọ̀ pé yín náà mọ̀ lẹ́mìí ara yín kí ni ilé mọ̀ yé gbogbo àwọn MSBABA o ó lè mọ̀ yé gbogbo àwọn yòókù o but ẹ mọ̀ lẹ́mìí ara yín wípé torí pọ́sẹ̀lẹ̀ ní ojú ogun ó ní ẹ̀sùn ni wọ́n fi bismillahir rahmanir rahim sí o. ó yé wa ẹ̀yà ẹ̀tún pé owó lé gbọ́ verse 1 nílé ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ súrà yẹn nílé ẹ̀tú. ẹ jẹ́ kí sáré ṣàlàyé nǹkan kan fẹ́ nìyí kó tó di pé Islam ó kọ́ńkà Mọ́kà kó tó di pé Islam kọ́ńkà Mọ́kà treaty wà láàrin wọn lórí ọ̀rọ̀ hajj pé àtàwọn ẹlẹ́bọ àti àwọn mùsùlùmí náà jọ máa ṣe hajj láti Mọ̀dínà immediately
tá nàbì kọ́ńkà mọ́kà báyìí ó kọ́ńkà mọ́kà orí ìnáró yẹn náà wà tó tí fásì yìí fi sọ̀kalẹ̀ pé bàrá àtúnmínàlá nígbà tágbára ti dọ́wọ́ yín bàrá àtúnmínàlá Allah ti disconnect àdéhùn yẹn wà rọ̀súlì yìí pẹ̀lú òjíṣẹ́ rẹ̀ ìlàlẹ́dínà àdìtún pẹ̀lú àwọn tẹ́ ẹjọ́ ṣe promise pé ẹjọ́ máa ṣe hajj ni pẹ̀lú àwọn ẹlẹ́bọ sún oyè mẹ́mínà mushrikina so in tó bí fásì yẹn ni pé nígbà tá nàbì ti gbàgbára mọ́kà tágbára ti dọ́wọ́ ẹ̀ ó já treaty yẹn straight ó yé báyẹn nígbà tí ò tí ì ságbára lọ́wọ́ ẹ̀ ló ń tẹ̀lé òfin tí wọ́n jọ ṣe láàrin ara wọn àjọṣe àdéhùn tán ṣe immediately tó kánká mọ́kà òun ló bí fásì yẹn sórí ẹjẹ́ nìyẹn. kò tí láìla ó tiẹ̀ jìnnà sí suratu Tauba ó tiẹ̀ jìnnà sí the conquer of Mecca. ẹ bá wa tún tẹ́lẹ̀ kàyé ká gbé wá ìjọ ẹ kọ́kọ́ tún eléyìí kẹ́kẹ́ ẹ bá wa kà á èèyàn máa gbé yẹn náà wà sáré tú. àwọn náà wọ́n ti tú yẹn. ẹ̀yin ní kẹ́ ẹ tú ẹ kà kẹ́ ẹ tú lẹ́jọ́ kárábì kẹ́lẹ́ kan yẹ ẹ tú sí Yorùbá. ó ní bàrá àtúnmínàlá ègé òfin àti bí ká sọ pé ẹ má jà o ṣùgbọ́n o freedom pé láti jà àti kí ni wọ́n máa ń pè ní òyìnbó kí ṣe freedom pé ọ̀yá mo fún yín ní go ahead ẹ wá lè jà báyìí láti àṣẹ yẹn ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run ni àti òjíṣẹ́ rẹ̀ so nígbà yẹn wọn bá máa ń na àwọn mùsùlùmí ká máa ṣe wọ́n ní ká máa ṣe wọ́n níbi tí Ọlọ́run ọba ìtì fún a ní kẹ́ ẹ tú ní àníkẹ́ ẹ sọ̀tàn. a sọ kò sí bá a ṣe tú tá kò ní yé yín. ẹ bá ti fẹ́ sọ̀tàn yẹ ẹ máa gbé wá fún wa lára yín sójú screen bọ̀ ẹ tú eléyìí kẹ́ tó wá gbé tàn yẹ wá. ok ọ̀dà ọ ní nǹkan tá a ṣí yín lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ pé kẹ́ ẹ má ṣe ọ̀yà ìwà ṣe báyìí o àṣẹ yẹn o ọ wá láti ọ̀dọ̀ Ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ni o. ìlànà kí ni aláàjọ lọ́wọ́ kí wọ́n ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. pé ká má rìfẹ́ǹjì ká má bá wọn jà wọ́n náà mọ̀ ṣàlàyé tẹ́ni kí n má ṣe tẹ́ni kí n má tó ń ṣàlàyé wọ́n ń dúnkokò mọ́ wọn wọ́n dún ní ọmọ wọ́n ń fìyà jẹ àwọn mùsùlùmí wọ́n ní wọ́n la ṣùgbọ́n títorí pé àṣẹ ò tí wá. ẹ bá wa gbé ibi tẹ́ ti kàyé wá inú fúwàsì yìí ibi tẹ́ ti kà. mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan yóò dẹ̀ ti yé àwọn àfáà wa tí wọ́n wà nínú ilé mo sọ nǹkan pé àwọn kan bẹ̀ tẹ́ ń pè ní sábàbù nùsùlù so mi ì ní tí a sábàbù nùsùlù mi báyìí fóònù tí mo dẹ̀ ń lò fóònù. ìjọ ọ̀lẹ́ máa lè gbé sábàbù nùsùlù àti máa pé wá ẹ ti lulẹ̀ báyẹ̀ ẹ wá ń sọ̀tàn fún wa. ẹ lulẹ̀ láíláí ẹ lè ti dìfìtì sí mi lọ́rùn láíláí. ẹ fún wa lẹ́rìí ẹ kàn fún wa ní sítórì tí ò. mo ń tún nǹkan tẹ́ ń sọ ń bí báyìí wípé nǹkan tá a sí yín lọ́wọ́ tẹ́lẹ̀ ọya ẹ wá ṣe báyìí o ìlàlẹ̀ zina adu tí àwọn tá a dá tuhum lẹ́yìn àwọn tá a tẹ́tijọ́ ní kí ni wọ́n pè o compromise tẹ́tijọ́ ní compromise tẹ́lẹ̀ tẹ́tijọ́ ní àdéhùn tẹ́lẹ̀ minal mushriki nínú àwọn ọ̀sẹ̀ bọ nínú àwọn afigbádé orí Ọlọ́run ọba mọ́lẹ̀ so that is it kò ní nǹkan kan tó mú fún yín now ẹ máa sọ nǹkan kan ní péjì yìí pàtàkì jùlọ MSBABA ní ọmọ ṣe crusade yẹn mo ń darí ọ̀rọ̀ sí ọ̀dọ̀ MSBABA báyìí wọ́n ní kò sí àdúrà kankan nínú Qur'ani wọ́n máa ń sọ tipẹ́tipẹ́. ẹ ti fẹ́ kò lóye lè yá bi. mo kàn sí ẹ mọ̀ pé tó sọ pé tí ẹ kún sọ láti lẹ́gbẹ̀ẹ́ kí n ṣe tó gbé wá gẹ́gẹ́. according to this verse. ok ọjà Allah fún aláàrẹ ló yẹ pẹ̀lú àdéhùn ó sọ pé òun ti yọwọ́ jọsẹ̀ pẹ̀lú àdéhùn tóun bá wọn ṣe ó yá láti sìn lọ ẹ lọ máa bá wọn jà right. ọ̀yà kí ni tí mo wá wí lẹ́ẹ̀kan tẹ́ ní pé mò ń sá pé mò ń lọ bí léèrè nìyẹn àbí. ọ̀yà ìbò ló ti wá wà láti ìsìn lọ ẹ lọ máa bá wọn jà. kódà kí ló ní kán lọ ṣe ń gbà yẹn ní kẹ́ ẹ sọ fún wa. ibo ni láti ìsìn lọ náà wà ń bẹ bẹ́ẹ̀ náà ṣe ń bí bẹ́ẹ̀ ṣe ń bí bẹ́ẹ̀ ṣe ń bí bẹ́ẹ̀ ṣe ń bí àwọn. kí ló ní kán lọ máa kíìsì wọn àbí kán máa fẹ́ wọn lọ́mọ èwo ló ní kán lọ ṣe ń bẹ̀. ọ̀yà ṣe kí ni nínú tẹ́ẹ̀tù yẹn sọ wà ń bẹ. àní ẹ láyé wa èwo ló ní kí wọ́n lọ ṣe nínú ẹ̀. ẹ mọ̀ jẹ́ àjọ ṣàbòsí ara wa sẹ́ẹ̀dì ẹ máa ń kó pánìkì tó ẹ̀yin àárín yín ní ibi báyìí sẹ́ ń gbọ́ mi nígbà tẹ́mi ń tú lẹ́ẹ̀kan ẹni pé kí n mú sábàbù nùsùlù yẹn wà ní ntọ́wà ń bí gangan ni kí n tú náà ìgbà tẹ́yìn ó tún ní ìsìn kì í ṣe ntọ́wà ń bí ilẹ̀ tún náà. àti bí ilé aníkè wo ni kán lọ ṣe ń bẹ èwo ṣé kán lọ kíìsì wọn ni ṣé kán lọ họ́ọ̀gì wọn ni ṣé kán máa dì mọ́ wọn ni àbí kán máa fẹ́ wọn lọ́mọ èwo aláfọkùnrin ti jọwọ́ yìí sí ìwà àwọn tèfèrí wọ́n lé ànábì kúrò nílé bàbá rẹ̀ wọ́n lé lọ Mẹdínà wọ́n tún lé Mẹdínà ṣe tó ti rí báyìí nísìn ṣe tó ti rí báyìí ẹ̀yin náà ní kí n ṣàlàyé tó ń interrupt àwọn tèfèrí àwọn ẹlẹ́bọ wọ́n lé ànábì kúrò nílé bàbá rẹ̀ wọ́n lé lọ Mẹdínà títorí pé ànábì nífẹ̀ẹ́ ìlú rẹ̀ ó sì nífẹ̀ẹ́ àwọn ẹbí rẹ̀ kó bá wọn jà ó sá lọ nílé fún wọn Ọlọ́run náà ló ní ó sá lọ nílé gbẹ̀ndà náà kúrò nílé wọn pa ó sì lọ so nígbà tí wọ́n débẹ̀ wọ́n tún lọ ń ba níbẹ̀ wọ́n tún lọ sẹ́ǹtì tírìtì mọ́ bẹ́ẹ̀
so àwa la ní kẹ́ ẹ mọ́ jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀ya ẹ̀yin náà wá dá padà fún wọn báyìí gbogbo ogun tí ànábì jà defensive war ni kò sí kankan tí ànábì sì borí ẹ gbá research yín náà. hello ẹjọ ẹ má sọ ní tẹ́ bá mọ̀ o. ẹja gbé ogun kan tá ànábì sí díẹ̀ wá ká tó wá tẹ̀síwájú ní ìfẹ́ wọ̀ yẹn. kò sí nǹkan kan tẹ́ ẹ lè gbé wá tí ò ní jẹ́ náà nísìnyí Azeez èèyàn irú bí nǹkan tí afẹ́ kan sọ fún yín wọn ẹ̀ẹ̀kan fún lára filáyè lára ẹ má tì lọ́pàá ní kúmọ̀ ẹ sì ẹja àti ìgbé díẹ̀ ti fẹ́ máa sọ pé àdìtì ẹ ṣe ẹja kọ́kọ́ gbé dé náà ẹ ṣe sọ. pé ànísàn bọ́ ọmọ fẹ́ kú. ìtùlùmí a ní kẹ́ farabalẹ̀ ṣe dáàdì sì mọ̀ tẹ́ nígbà tí wọ́n sọ ti tèmi ní ìṣẹ̀lẹ̀ sọ pé káwọn farabalẹ̀ ẹ mọ̀jà mọ̀ sí bẹ́ẹ̀ yẹn. ẹ mẹ́ni tẹ́ ń bá sọ̀rọ̀ gan-an ṣe dáàdì sì mọ̀ tẹ́ bá rí kí la fi máa ń dáàdì sí gidi gan. àwọn tí wọ́n gba narration yẹn wá báwo ni kí ni Islam sọ nípa wọn sáwọn tá a lè rẹ́rìí wọn gbàjẹ́ sáwọn tí wọ́n bá nàbí lò gbà ni nígbà tí wọ́n bá tún wá já àwọn tí wọ́n bá nàbí lò gbà sáwọn tí ṣẹ̀ríà fi ara balẹ̀ tí wọ́n fi wá lẹ́mìí balẹ̀ sí lọ́dọ̀ ni pé ní tó bá ti sọ a gbọ́dọ̀ yẹ̀ wò sáwọn ni ṣé kọ́dúnù wo ni ẹni tó mú àdìsí yẹn kọ́dúnù wo ló dé sí ìgbà tánàbí ti lọ kọ́dúnù wo ló dé so ara àwọn àdìsí. Ayamodeleke ta ló já Manchester yẹn bọ́lẹ̀. nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ ló rò wọn jábọ̀ ń rò ní kò tí ì wọ̀. ẹgbẹ́ wọn kẹ́ bèrè ó dàpọ̀ fẹ́ fún wọn feedback kí tó lọ sùn ká mọ wọ́n sọ. ok so àfa àti ọ̀rọ̀ screen ẹja gbé ni ẹ wọlé ẹ lè send request o Manchester. wọn sì comment section ẹja continue so àdìtì ẹ̀ta lójú screen ẹ lè ṣí máìkì yín o. naam mo sọ mi mọ̀ pé mo ti wà mí tẹ́lẹ̀ so adasana Abdullahi ibn Musallama an Malikin an Humaydin an Anasin radiyallahu anhu anna nabiyya sallallahu alaihi wasallam kharaja ila Khaybara fajaaha laylan wa kana idha jaa qauman bilaylin la yugayyaru alayhim hatta yusbiha falamma asbaha kharajat ya'udu bimasahihim wa makatilihim falamma ra'aw qalu muhammad rikama ayamadele kan ti dim nam falamma ra'aw qalu muhammad wallahu muhammad wal hamis faqala nabi sallallahu alaihi wasallam allahu akbar kharibatu Khaybara inna iza nazzalna bisahatin qaumin fasa'a sabahum munzarin naam ẹ bá wa tún ó ní ẹ bá ń gbé padà sókè ẹ mọ̀ pé first time tí ọkọ di náà lélẹ̀ adásánà Abdullahi sọ fún wa ọmọ Musallama ó lóun gbọ́ láti ọ̀dọ̀ Maliki náà lóun gbọ́ láti ọ̀dọ̀ Humaydin náà lóun gbọ́ láti ọ̀dọ̀ Anas kí Ọlọ́run kó bá ní yọ́nú sí Anas náà Anas ní òun gbọ́ ní ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run kíkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá ó ní òjíṣẹ́ Ọlọ́run sọ wípé kharaja ila Khaybar ó ní ó jáde lọ sí Khaybar fàjá àhá láìlan ọwá padà dé ní alẹ́ wàkánà ìzàjá ṣùgbọ́n nígbà tó dé kana qauman bilailin la yugajiru alayhim hatta yusbiha mi gẹ́ẹ̀tì bí máa nà bẹ̀yẹn sí lọ kí má lọ tú ìtùkútù falamma asbaha nígbà tílẹ̀ wá mọ́ harajati yahudu bí masahibihim ó jáde harajati mi rí obìnrin kankan nínú sóbìnrin lọ sọpọ̀ gbà wá ní ókè Musallama naam so torí tí mo rí ẹ lọ jẹ́ kó tó máa dàrú bẹ́yẹn o harajati yahudu bí masahibihim wa makatilihim falamma ra'aw ní gẹ́ẹ̀tì máa nà yẹn dáadáa kí má lọ tútùkútù o ẹ bá ní tú o. àfáà ni ara wọn lọ́wọ́ fún máa ń ná o. kí n bá yín tu king. naam ẹ má bínú mo ṣeré ní mi ìgbọ́ lárúbáwá. ta ló máa rescue àfáà wa o jọ máa ń ná ibi máa ń ná yẹn ládé o. bá a pe 911. a ti wá bí máa ń ná ta ló fẹ́ bá wa ṣe máa ń ná yẹn jọ. jẹ́ kí
ó ní hadassana abdullahi ibn musallama abdullahi ọmọ musallama ni ó bá wa sọ̀rọ̀ amalik látọ̀dọ̀ malik ani umaid látọ̀dọ̀ umaid ananas látọ̀dọ̀ anas radiyallahu anhu yọ́nà alákùnmába ó ní anna nabi sallallahu alaihi wasallam ó ní pé dájú muhammad kí àti ọlá alákùnmába ó ní kharaja ila khaybar ó jáde lọ sí ìlú khaybar fàjà alaylan òrùnà wá débẹ̀ wa kana iza jaa qawman bil layli ó wá ní nígbà tí àwọn ìjọ tí àwọn bá ti débẹ̀ tí àwọn bá ti dé ìlú kan lóru oyè yẹn la yughayyiru alayhim pé àwọn ò ní ṣe nǹkan kan àwọn ò ní bá wọn jà hatta yusbi àti títílẹ̀ àfimọ́ falamma hasbaha nígbà tílẹ̀ bá wá mọ́ oyè yẹn ó ní kharajatil yahudu bí masahihim báyìí ni àwọn kí ni o àwọn ará Khaybar wọ́n wá ń jáde pẹ̀lú àwọn apẹ̀rẹ̀ wọn wámọ̀kàtí àti àwọn kan irinṣẹ́ wọn falamma ra'ahu nígbà tí bí wọ́n ṣe ń jáde lẹ́mọ̀ àwọn tó ṣe ìjẹun tó ń lo ẹni tó ń lodò falamma ra'ahu nígbà tí wọ́n wá rí Muhammad falamma ra'awhu dọ̀míru Muhammad nígbà tí wọ́n rí Muhammad qalu Muhammad gbogbo wọn bá pariwo pé Muhammad dé o wàláhì Muhammad ní lóòótọ́ o ariwo gba ìlú Khaybar kan kí ló wá ṣẹlẹ̀ ẹ bá gbé yòókù wá sá. àti la wíwọ́lù. ó ní falamma ra'ahu nígbà tán rí qalu Muhammadu rè o faqala nabi sallallahu alaihi wasallam bí Muhammad ṣe rí pọ́n ti rí òun ló bá Muhammad bá sọ pé Allahu akbar tó ṣe tó nawọ́ sí òkè yẹn lásán ó ní kí ni o kharabatil Khaybar gbogbo tí ń jẹ́ràn Khaybar ti ń run torí pé kí ni o Muhammad tán rí yẹn bí ìgbà pọ́n rí bandit ni kí ló wá run Khaybar òun náà ni Allahu akbar tí Muhammad ṣe ó fún àwọn ọmọ ogun yẹn ní kéèké ẹ̀pà wọn ó yẹ níbẹ̀ yẹn ó ní iná ìdá. ẹ sì bẹ̀rù Ọlọ́run Muhammad is not like that. ẹ sì mute ẹjẹ sáré kàdélẹ̀ ẹ kà ti yín ẹjọ́ ẹ sì mute náà. It's like that. bandit wọ́ọ̀lù ẹni pé it's not like that ẹ sáré tẹ̀síwájú. ó ní ìzánà zálínà bisahatin ó ní tá a bá ti dénú ọgbà kan bisahati kaumin tá a bá ti dénú ọgbà kan láàárọ̀ tá a bá ti débẹ̀ tá a débẹ̀ fàṣà àsọ̀bá olùmọ̀nzàrínà tí wọ́n dẹ̀ ti jẹ́ pé àwọn tá a ti kìlọ̀ fún tẹ́lẹ̀ kò sí tán fẹ́ ṣe wọ́n kù ní ní tó ṣẹlẹ̀ sí Khaybar yẹn ni ó ṣẹlẹ̀ sùn so bóyá jẹ́ nìyẹn. àkọ́kọ́ nìyẹn jẹ́ fi kejì sí so kí wọ́n wá sọ̀rọ̀ lórí méjì papọ̀. Ànábì Muhammad bandit ọ̀gá àwọn bandit. Ẹ bá wa power tap ẹ bá wa share program Big Joseph ni mama. Kí gbogbo ilé akú ètò kò ní sùn wa kò ní rẹwà Allah ló máa give up. ètò láyé lè bá gbélé sókè bandit wọ́ọ̀lù. ó ní adásánà Kutayba ló gbélé wa fún Sahih tó ní àdákọ́lá ó sọ báyìí pé adásánà Ismail ló bá wọn sọ̀rọ̀ bùn Jafar ọmọ Jafar àni Humaid látọ̀dọ̀ Humaid Anas látọ̀dọ̀ Anas bin Malik ó ní àná nàbí sallallahu alaihi wasallam ó ní dájúdájú ànábì kí àti ọlà aláàkùnmá bá ó ní káàna ìzàgárra bínà qawman lam yakun yaghzu bina ó ní bẹ́ẹ̀ ó ní tí nígbà tí a bá dé láàrin àwọn ìjọ kan tá a bá ti dénú ìlú kan tá a débẹ̀ ó ní lam yaghzu bina ó ní àníjà àní bá wọn jà hatta yusbiha títí tílẹ̀ àfimọ́ wayanzura wọ́n máa wá ṣọ́ wọn wọ́n máa ṣọ́ ìlú yẹn wọ́n wà lẹ́yìn odi ìlú yẹn yanzura wọ́n máa ṣọ́ wọn faiza sami'a azanan tá a bá wá gbọ́ tí wọ́n pèrún nínú ìlú yẹn ó yẹ báyà káfà àni Muhammad ní ẹja máa lọlé mùsùlùmí ni wọn kò ní bá wọn jà kò ní pa wọn kò ní ṣe kankan fún wọn wà ń lámúyẹsùnmá àzánán ṣùgbọ́n tí ò bá ti gbọ́rùn àṣùbà kan pè wọn ó yẹ báyà àgáàrà lè ṣe wọn bò wọn dàrú wọn pọ ọmọdé wọn pàgbà wọn pọkùnrin wọn pọbìnrin wọn pọ nílé wọn pàlejò wọn pọba wọn pàbálẹ wọn pa àwọn àjòyè náà ó yẹ báyà ó ní fàkọọlà fakharajina ila Khaybar ó ní irú ẹ̀ náà ní tó ṣẹlẹ̀ ní ìgbà tá a lọ Khaybar kí ni òun fanta haina ilayhim al-layla nígbà tá a ti débẹ̀ lóru falamma ẹgbẹ́ agbé yòókù wa. ó ti wà mẹ́. ok ó ti wà mẹ́ ó ní kí ni ó ga ìgbàdínà káràjú ilayhim bí makanatin wa masahihim falamma ra'aw ok asbaha walam yasma azana táwọn ò bá ti ṣe kí ni ó nígbà tí wọn ò ti gbọ́ ìpè irun ó yẹ mẹ́ rọ́kìbà Muhammad bá gun nǹkan gun rẹ̀ wárọ̀ kí bútù èmi náà gun tèmi khalafa àbítọ́lá ní ẹ̀yìn àbítọ́lá ó ní wà iná kọ́dà mi látàmá ó ní kí ni ọ látàmá sùkọ́dàmà ó ní pé kí ni ẹsẹ̀ mi ń kan ẹsẹ̀ Muhammad ó ní fasálàlá ó ní
anabi sallallahu alaihi wasallam qala fakharaju ilayna ó ní gbogbo àwọn ará Khaybar bá jáde sí wa bí makanatin pẹ̀lú àwọn ẹrù ọwọ́ wọn tí wọ́n ṣe jí láàárọ̀ wa masahihim àti àwọn nǹkan bí àpẹẹrẹ ó ní falamma ra'aw nabiyya nígbà tí gbogbo wọn rí Muhammad tara nabi sallallahu alaihi wasallam kí àtọ́lá aláàkó máa bá qalu Muhammad wallah wọ́n ní Muhammad rẹ̀ ó Muhammad ni Muhammad wal khamisu wọ́n ní Muhammad náà ni Muhammad faqala falamma ra'awhum nígbà tí Muhammad náà rí wọn ó yẹ ìmẹ̀ yẹn ó ṣe kí ni ó ní Allahu Akbar Muhammad fún wọn ní authority ó sì gun fún àwọn ọmọ ogun ẹ̀yẹn pẹ̀lú Allahu Akbar Allahu Akbar ó pé lẹ́ẹ̀mejì kí ló wá parí ẹ̀sà ó yẹ nígbà tí Muhammad ti ṣe Allahu Akbar ó ti sì gun ó yẹ ìmẹ̀ yẹn ó ní kharabatil Khaybar báyìí ni gbogbo tí ń jànà Khaybar wà àrùn yẹn ẹ̀jẹ̀ wá ń ṣe ṣòlòṣòlò ó ní iná ìzánà zanabisa àti kọ́mí ó ní bó ṣe máa ń ṣẹlẹ̀ tá a bá ti sọ̀kalẹ̀ sínú ọgbà àlù kan fàṣà asọba wilmonzari ìgbò tó bá fi lè dàárọ̀ ìlú yẹn ló máa tún máa jẹ́ àríwòye fún gbogbo òlú tó kù tó rọ́rọ̀ ìlú yẹn náà máa sọ torí pé ẹ̀jẹ̀ ó sàn gan oye mẹ́ àwọn náà máa gbé nínú nísìn ìjọ kejì bí àwọn sáláfí bá ṣe gbé níwùsì àwọn báńdíìtì náà bá ṣe ń gbé níwùsì wọn lọ́yọ̀ọ́ nìsín so original muslim inú gbóló wà fún ìjẹ́ ni. ṣé ẹ ti fún mi láyè láti sọ̀rọ̀ báyìí. ibi defensive yẹn lẹ́kàn máa bá wa fà jáde náà alẹ́ gbé wàhálà látòkè sọ yẹn pé defensive. kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún yín ní tí mo fẹ́ ṣe náà nìyẹn. ṣe rí àfàwà tí wọ́n tu kínní ìtàn ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o ẹnìkan kò mú ayé rárí o àwọn tí wọ́n nímọ̀ lánàá wọ́n lọ o àwọn tí wọ́n lágbára lánàá wọ́n lọ o àwa náà ta wà lónìí á padà lọ. ṣé kí n gbé sókè padà ní àbí báwo ṣé kí n gbé wá látòkè ní. ẹ ti ní pé defensive bẹ́ẹ̀ ni ẹni kí n sọ ẹ̀ ní kí n tó tu. ṣé kí n wá gbé àdìsí padà látòkè ní kẹ́ni bá a rí torí ẹjọ́ lẹ̀ ń rò. no ó náà ń sọ ibi tí wọ́n ti ṣàbòsí náà ni defensive tẹ́mi fẹ́ lò ń bẹ̀. ok so ṣé kí n gbé sí ni. nígbà tí wọ́n lọ sí Khaybar wọ́n lọ jà nínú àwọn ogun tánà bíi jà nínú àwọn ogun mẹ́ta. àbá ní kẹ́ máa kàkẹ́ ìjọ defensive yẹn jáde kẹ́ máa tún rojọ́ lèmi sọ. ó ní ìrojọ́ ó náà ní tọ́wọ́ àánú bíi náà ní gaswatu Khaybar ogun Khaybar náà ní à ń pè ó ti yé wọn bẹ́ẹ̀ yẹn. irọ́ kámẹ́rà kò ti yé àwọn gbogbo nílẹ̀ ń bá sọ̀rọ̀ ṣé kí n gbé àdìtì yẹ kẹ́yìn náà ra máa ṣe lẹ́sẹsẹ ibi tó bá ti sọ pé. ọya ń dáná ẹgbẹ́ ọya ẹgbẹ́. àwọn ẹjọ́ yẹn mi ò kí ń nífẹ̀ẹ́ sí rárá ẹ má bínú. ọya àdásà náà. Mr King ó dàpọ̀ shock system yìí ni because character ànábì tó ti kọyín láti kékeré bẹ́ẹ̀ ni pé holy ni ẹ wá ń rí ni pé òun náà behave be bandit it's a defence mechanism sí brainy fine it's difficult láti register information yẹn ni but don't worry King I'm here for you for support. I swear with my life Muhammad kì í ṣe gbogbo nǹkan tẹ́ ń pè. No, don't. Ẹ má sọ ẹ̀pẹ̀ láyé yín because ó wà nínú hadith unless tẹ̀ bá gba hadith bọ̀. But don't worry, I'm here to hold your hand. Ẹ má worry, ẹ calm down. Mo fi Ọlọ́run ọba tó ní ẹ̀mí mi, mo fi búra. Má fi búra, àwọn Lárúbáwá ti kọ hadith, you are nobody without disrespect, ẹ má bínú, ẹ lè refuse, ẹ lè deny ẹ, bó ṣe package ẹ wá fún yín lẹ́sẹ̀ máa gbà. A lè deny rẹ̀ torí pé ànábì náà yóò ti máa yé àwọn tí wọ́n máa já mi tí wọ́n bá ń parọ́. Ẹ bá deny ẹ níbi tó ti ń ṣòfin ṣàríà, wọ́n á bẹ yín lọ́rùn ní simple as bọ́. Láíláí wọn lè bẹ́ mi lọ́rùn lórí mímọ́. Wọ́n á bẹ yín lọ́rùn straight ni. Láíláí ẹ má worry, ẹ wo ibi báyìí. Ẹni tó bá bẹ́ mi lọ́rùn lórí nǹkan tí mò ń sọ yìí tó jẹ́ kì í ṣe mùsùlùmí. Mr King, gbogbo àwọn bá ń gbèsè wọn à lè jẹ́ mùsùlùmí. Mr King, ẹ má worry, ẹ calm down. Ẹ take in information yẹn. Mr Adeleke, tẹ́ bá ti ready or anybody tó ń engage yín. Nǹkan tí mo ní mo wá fẹ́ béèrè gẹ́gẹ́ jẹ́ kí n bẹ ẹ̀yin lẹ́ ń dá ìfáàtì mi. Mr MSBABA, ẹ má sọ pé kò ṣáájú àánú Qur'ani. Mo wá mú ọ̀fọ̀ méjì kan wá fún yín. Mo wá fẹ́ jẹ́ kó yé yín pé ọ̀fọ̀ náà àròyé lásán ni. Wọ́n ń fò káàkiri náà ni bí a ká lè engage ẹlòmíì. Èyí tí mo torí ẹ̀ wá nìyẹn sẹ́ ẹ má dàrú. Ẹ máa gbọ́ ẹ ti torí nǹkan wá ẹ dẹ̀dẹ̀ ẹ gbajúmọ̀ nǹkan tí ó kàn yín lẹ ganu sí ẹ̀yin lẹ sọ pé Muhammadu defensive wall ló máa ń jà alẹ̀ tí bá yín gbé àdìtì jáde Muhammadu máa lọ ń kó. àdìsí lọ wá gbé jáde náà ẹ̀yin náà mo fẹ́ máa tulẹ̀ tó sọ pé ẹ fẹ́ gbẹ́ lómi ìwọlé títorí bẹ́ẹ̀ lẹ fẹ́ gbẹ́ lómi ìwọlé ló jẹ́ kí n fọ́ pé bóyá kí n fìyẹn lẹ̀ kí n sọ tí mo bá wá ṣùgbọ́n sẹ́ fún mi ní time kí n tú. bó ṣe wà bẹ́ẹ̀ ni kẹ́ ṣe tú. náà bẹ́ẹ̀ yìí náà ṣe tú ní ṣe tú o. bó bá ṣe wà bẹ́ẹ̀ ni kẹ́ ṣe tú o. àdásà náà Kùtàìbà sọ fún wa wípé àdásà náà Kùtàìbà bónú Saheed Kùtàìbà ọmọ Saheed ó sọ fún wa wípé àdásà náà Ismail ó ní Ismail sọ fún Ismail ọmọ Jafar ó sọ fún àwọn wípé òun náà gbọ́ lẹ́nu Humaid òun náà gbọ́ lẹ́nu Anas ọmọ Malik ó ní Anas ọmọ Malik sọ pé dájúdájú ànábì kíkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá kánà iza gaza bina qauman
lam yakun yagzu bina hatta yusbiha wa yanzuru ó ní kánà pé ànábì o ìsága sàbínà tí ọba lọ bá wa tó bá tẹ̀lé wa lọ sójú ogun tá lọ bá wọn tó bá tẹ̀lé wa lọ bá àwọn èèyàn kan jagun lam yakun yagzu bina kò ní bá wa jagun kò ní jẹ́ ajagun hatta yusbiha títí tílẹ̀ ó fi mọ́ wa yansura àmọ́ wò ni fàìsà sẹ́mìá àdáànàn tá a bá gbọ́ ìrun pípé káfa ánìhù àwọn ìlú yẹn àní sí kíni o àní bá wọn jagun mọ́ pé so àní bá wọn jagun mọ́ so wàhín lam yasuma àdáànàn ṣùgbọ́n tá a bá débẹ̀ o tí àbá wa gbọ́ ìrun pípé àgára àléhìm àbá wọn jà kọ́ọ̀là ànásì ọmọ mẹ́lìjọ wa sọ pé faharajina ila haibar faharajina ila haibar lábájáde lọ sí haibara ní ìrí kíní yẹn máa wẹ́ bá mi gbọ́ sókè o fantaba haina lailan sókè lọ́jọ́ ni asba walam tasma asana ok asba walam yasma adana rọkíbá wà rọkíb tó halfa ẹ ti gbé mi lọ síbòmí o ó ti lọ jùmọ̀ ẹra bá mi fà wálẹ̀ díẹ̀. èmi ò ní ẹ̀tọ́ láyé ká. ẹni ó ti lọ jù the same thing tí ètò láyé ká náà nìyẹn mú tẹ́tí ká kínní ní English ó ní pọ́nmọ́ ní ìbéèrè wọ́n máa ń dúró dé wọ́n tó bá ti gbọ́ tó bá ti. ẹ̀yin náà lẹ́ni kí n kà bí wọ́n ṣe kà náà. all right no wahala ẹ jẹ́ mute ara mi go ahead. so ẹ̀yin náà lẹ́ni kí n kà so ìgbà tó débẹ̀ tó gbọ́ pé wọ́n pèrun ànábì ní Allah akbar ọlọ́run bá tóbi o ọlọ́run bá tóbi o àwọn tá a fẹ́ wá bá jà ọlọ́run bá gbọ́. ẹ má parọ́ ó yá. ṣe ti rí nísìn ewu lẹ́fẹ́ ká sí. mo ti gbé wá rí nǹkan tí wọ́n túmọ̀. ó ní fàháràjú ilé iná wọ́n wá jáde sí wa bímọ̀ká tìlìhìm pẹ̀lú àwọn nǹkan ọ̀ṣọ́ wọn wàmọ̀sá hihim àti àwọn ìmúsẹ̀mí wọn fàlàmárọ̀ àwọn nàbí yìí ìgbà tí wọ́n wá rí ànábì sallallahu alaihi wasallam kíkẹ́ àti ọ̀la ọlọ́run kan máa bá ó tún ti tán ẹ mọ́jọ ọlọ́ púpọ̀ ẹjọ́ fàlàmárọ̀ àwọn nàbí yìí sallallahu alaihi nígbà tí wọ́n wá rí ànábì kíkẹ́ àti ọ̀la ọlọ́run kan máa bá kọlu muhammadun gbogbo wọn pariwo pẹ̀lú ayọ̀ muhammad wàláì wọ́n pariwo pé wàláì pé àwọn fọlọ́bọ̀ Muhammad ti wà tó ṣe Muhammad ti dé o so wọ́ọ̀là ànábì bá ní fọlọ́mọ ọ̀háhù nígbà tó wá fọlọ́mọ ọ̀háhù Rasulullah sallallahu alaihi wasallam nígbà tí ànábì wá rí wọn pẹ̀lú ilé tí wọ́n ń ṣe pẹ̀lú pé Muhammad ti dé o wàláì Muhammad ti dé o so ànábì wá ní Allahu akbar ọlọ́run bá tóbi o Allahu akbar ọlọ́run bá tóbi o tó bá ń wọ́ wálẹ̀ so Allah akbar ọlọ́run bá tóbi o Allah akbar ọlọ́run bá tóbi o haribatul haibar àwọn ará ìran haibar wọ́n ti jèrè o. Alpha ẹ ti parọ́ ń bẹ̀. Alpha baby my darling. wọ́n ti yé ni wọ́n ti là ní. sugar daddy wa. now iná ìzánà zánà bisaha tí ń kọ́ mi fasaha sọ̀rọ̀ munzari so tí àwa tá a bá ti ṣerú nǹkan báyìí o tá a ti dé ọ̀dọ̀ àwọn kan ìjọ kan ní tá a ti sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ àwọn ìjọ kan ní alẹ́ o tó bá ti di àárọ̀ ìròyìn ọ̀tàn káàkiri ìpè Muhammad àwọn aláìbá wọ́n ti gbà fún àwọn wọ́n ṣe ìròyìn ọ̀tàn káàkiri. mo ń bọ̀. sẹ́ẹ̀rí ẹ máa gba sẹ́ẹ̀rí ẹ máa tọ́sẹ̀lẹ̀ sẹ́ẹ̀rí pé ẹni tó kọ́kọ́ tu yẹn ara yín ni ẹ máa gba titi ẹ̀ èmi lè ní tú òdodo. ẹni sùúrù àwọn àfáà tí wọ́n kéwù yanrantí gan wọ́n wà ní comment section bíbá yìí. oye ẹ máa gbọ́ èdè mẹ́ta kan bẹ tẹ́lẹ̀ defending bíi àkọ́kọ́ ní Lárúbáwá ẹlẹ́ẹ̀kejì ní Yorùbá ẹlẹ́ẹ̀kẹta ní English. kò wá sí kankan tí lè defend anywhere in the world. ẹ máa gbọ́. kí n jẹ́ kó land first ẹ̀. orúkọ yín ni mò ń protect torí tẹ́ bá bára yín ní YouTube ṣe rí gbogbo nǹkan tí ẹ̀ ń kà látàárọ̀ yìí oye àwọn ará Khaibaru jèrè ẹ̀yin fúnra yín lẹ ká látòkè pé nígbà tí àwọn délùú Khaibaru àwọn ò jagun àfìgbà táwọn bá gbọ́ pé irun àwọn ò máa lọ lé ṣùgbọ́n táwọn ò bá gbọ́ pé irun àwọn ò bá wọn jà oye ẹni wá dé bí ẹni wọ́n ti jèrè ṣápè irun ni. wọ́n bá wọn jà mọ́ nìyẹn nígbà tí wọ́n rí irun pípé àbí kí wọ́n jẹ́rìí sí pé láìláì lọ́lọ́ ni wọn kì í fi ń bà yẹn jagun
ẹ̀yin lẹ sọ pé ẹ fàlàyé ẹ̀yin lẹ fàlàyé. ẹja sáré ka òyìnbó ń tiwa wọn bí ọ̀fọ̀ kò fàṣẹ rí dáadáa. àníṣe ìmọ̀ọ́ké kọjá pé Mr. King, you lied to everybody. It's shameful. Now, narrated by Umaid. Anas bin Malik said, Bukhari 610. Umaid sọ wípé. Anas bin Malik said, Anasi ọmọ Malik sọ wípé. Whenever the prophet went out with us to fight in Allah's cause, nígbàkigbà tí Muhammad bá ti tẹ̀lé àwọn jáde lọ ṣe ìdigunjalè sí ojú ọ̀nà Allah. Against any nation. Nípa pé a fẹ́ bá àwọn ìlú mìíràn jà. He never allowed us to attack till morning. Muhammad yóò dúró sínú ìlú yẹn yóò lúgọ tílẹ̀ fi máa mọ́ káwọn tó àtàkì wọn. And he will wait and see if he never heard allow us. the He never allow us. Condition to one be by now. He never allow okay, us. Can English because I think interrupt me. Oh, that's late. It's 1 a.m. now. The John Jen Carton, they respond. Thank you. Mama, you get one two abusi ni wọ́n tún bẹ̀ yẹn. Abusi ni tẹ́ ká wọ́n tún. Mama drop you. Nígbà tẹ́yìn ká tí wọ́n interject. Nobody interrupted you. But èmi ò tún no irọ́ ni interject mi. Irọ́ ni. Nǹkan tí wọ́n tún yẹn irọ́ ni wọ́n tún. Anas bin Malik said. Anas bin Malik sọ wípé. Whenever the prophet went out to fight in the cause of Allah. Nígbàkigbà tí Muhammad bá ti fẹ́ lọ jà sí ìdigunjalè sójú ọ̀nà Allah. Against any nation. Nígbà fẹ́ lọ digunjalè ní orílẹ̀-èdè ibòmíì. He never King because I waste time with me. Money yes. Oh yeah, King. It's okay. King, enjoy, come, enjoy. Now, Anas bin Malik said, whenever the prophet went out with us to fight in Allah's cause, against any nation, he never allowed us to attack till the morning. And he will wait and see if he heard the adhan. He would postpone the attack. And if he did not hear the adhan, he will attack them. Anas added, we reached Khaybar at night. And in the morning, when he did not hear the adhan for prayer, the prophet rode, and I rode behind Abitala. The prophet rode, and I rode beyond Gweshi. The prophet rode, and I rode behind Abitala. Road on Gweshi. Riding it off. The road. The prophet rode, and I rode. Yeah, so the prophet rode, and I rode behind Abitala. So and my foot was touching that of the prophet. So the inhabitants of Khaybar came out with their basket and spade. And when they saw the prophet sallallahu alaihi wasallam, they shouted, Muhammad, by Allah, Muhammad and his army. Muhammad, by Allah, Muhammad and his army. Muhammad, Muhammad and his army. When Allah's messenger saw them, he said, Allahu Akbar, Allahu Akbar. Khaybar is ruined.
lọ́dọ̀ tèmi ìtumọ̀ Allahu Akbar ìtumọ̀ òjíṣẹ́ Ọlọ́run ni ìtumọ̀ rẹ̀ nìyẹn ẹ̀yin lẹ́ni ká mọ̀ yín tààrọ̀ kí yín sọ pé dandan kẹ́ ẹ gbà ẹ̀yin èsì dandan kẹ́ ẹ gbà. I want to sleep, Joe, please. Ah, gosh. When Muhammad saw them, he said, Allahu Akbar, Kaaba is ruined. Nígbà tí òjíṣẹ́ Ọlọ́run bá rí wọn, ó gbọ́ Ọlọ́run bá tóbi, ó ní pé Kaaba wọ́n ti parun o. Whenever we approach a hostile nation to fight, gbogbo ìgbàkigbà tí a bá ti kọjú ìjà sí orílẹ̀-èdè kan, then evil will be the mourning of those who have been warned. This was an attack, King. Unless you want to lie to yourself. This was an attack. Ó ní pé tó bá any sọ̀rọ̀ stop. Ó ní pé tí wọ́n bá ti gbọ́ àdá nìyẹn, wọ́n á postpone attack yẹn di àárọ̀. But ní kéèsì Khaybar, wọn ò gbọ́ àdá nìyẹn. Torí ẹ̀ lọ ṣe go ahead tó attack wọn. Nǹkan táwọn bandit dem máa ń ṣe nìyẹn tó bá ti dé ìlú èèyàn wọ́n á ṣe Allahu Akbar bó ṣe ń pààyàn. That's exactly what Anabi Muhammad did here. Ó ní Khaybar is ruined. Khaybar ti bàjẹ́. Mr. Hope, you can't lie about this one. It's obvious. Ṣẹ́rí mi deny wípé ó ń ṣe Ọlọ́run ọ̀jagun. Kì í ṣe gbogbo ogun tọ́jà lówìn. Tọ́jà lówìn. Jalè ẹ má ṣe mistake. Jalè yàtọ̀ sí jagun. Jagun ni wọ́ọ̀ ni wọ́n pe wọn sọtí fún bíbá iná àwọn. Why are you people like this? It's not a war. It's not a war because a war is between two people. Muhammad whenever we went out, so Ijatoloja yẹn they are fighting in the cause of Allah. Ṣé mo pé nínú Islam ani any Mr. King, Ejo, please, it's late. Ejo, sọ̀rọ̀ so that's my pause. No, Ejo, make points. I would like to make my point, sir. Please be a gentleman. Thank you. Now, also ní bíbá pé condition tí wọ́n ní fi attack ní tó bá gbọ́ adan, which is the call to prayer. Now, in this case, wọ́n ní pé àwọn lọ jà in the cause of Allah. Àdẹ̀mọ̀ pé nínú Islam, any different types of jihad al-talab ló ń pele, which is offensive jihad. Ẹ̀yin lẹ kó lọ bá wọn. You went to them. You raided them. Is permitted in Islam. Jihad al-talab is permitted. Kí lẹ ń sọ now? Àwọn ogun tí Amẹ́ríkà ń jà Iran, gbogbo ẹni Iran lọ àtàkì wọn. Oh my goodness. Me, I'm going to meet. Emma, no offense to Gbogbo, good night. If I need space, I drop me. I'm so tired. Ẹ ṣe àdúpẹ́. So kí ni fáyọ náà ni pé ọ̀nà kẹ́ tó drop wọn, ẹ jẹ́ ń fún wọn níbi tí wọ́n ti ń pín nǹkan kó bọ̀ láti Khaybar. Ṣé àwọn American soldier wọ́n sọ fún yín pé wọ́n ń jà torí Allah àbí kí lẹ̀ ń sọ? Nǹkan tí wọ́n kó bọ̀ láti ẹni ẹ̀ ó ń wábì kan tó fẹ́ gbégbá ni ẹ wá ń parọ́ lójú gbogbo ayé látara pé fẹ́ dìfẹ́ǹdì Islam ayé ò sì rí yín pé ẹ̀sùn òdodo bẹ́ẹ̀ yẹn ẹ ní láti parọ́ tẹ́ bá bẹ̀lẹ̀ máa. ètò láyé ọ̀dọ̀ káwọn ará Khaybar wọ́n gba Islam inú wọn wá ń dùn. Abẹ́ẹ̀rí inú wọn wá ń dùn táwọn kó mọ ni. Àwọn mùsùlùmí yóò ráyé wa. Bàbá tó láyé Khaybar yẹn kọ́ ni Muhammadu ti jẹ májèlé tó fi gbèkúrú jẹ lẹ́wọ̀ ẹ̀. Àwọn tí ìlérí fún jẹ́ ojú obìnrin olóbìnrin kó wọ́n fún májèlé jẹ olùpa famous ẹ̀ ṣìmíùtì náà. Ẹni tí ò bá yé ẹ̀yẹ ṣìmíùtì náà ṣe sùúrù. ẹ ṣìmíùtì ẹ ṣì á máa pè yín. Ok, mi àbí. Ẹ jọ̀ọ́ gbogbo lé kí n tó sọ ẹ̀dẹ̀já dé 1 million yìí àti fẹ́ close, we are so close gbogbo lé ẹ power tap ẹ jọ̀ọ́. Mr. King, you can't blatantly lie to people like this. Oh, embarrassing. It's embarrassing just because you want to defend Islam. Ẹ jẹ́ kí Islam is so I feel second-hand embarrassment listening to you. I'm embarrassed on your behalf. You are using insultive words. No, it's embarrassing that Ankan kan eden parong pai. It's not insultive. It's embarrassing. It's awkward. No. Me, if you insulting him, don't feel embarrassed. No, that's an insultive word. It's not an insultive word. It's insultive to our intelligence. But Ankan kan eden deny nkan to wan be. That is the main insult. Kí ni mo deny. Ẹ sọ wípé wọ́n gba Islam inú wọn wá jọ. As in, now listen, nígbà tẹ́ sọ òyìnbó road, kí ni mo sọ? Mo ní mi understand the òyìnbó yìí. Mo sì bẹ̀yẹn náà tún ni now. Ìgbà tí ẹ̀dẹ̀ padà sọ òyìnbó ẹ̀ tí mo padà ní tí mo tún bá yín ágì mọ́ ni. Tí mo bá yín ágì mọ́ ni. Gbàtẹ́ gbọ́dọ̀ bá wá kílẹ̀ wọ́n yóò kó balẹ̀ tẹ̀síwájú. Ok, ṣé mi ìgbóyìnbó náà, ṣé gbogbo òyìnbó lẹ́yìn gbọ́ tán? Gbogbo Yorùbá lẹ gbọ́ tán? No, mi ìgbọ́ gbogbo Yorùbá. Wọ́n ní aṣọ ọ̀run kí ni ìtumọ̀ rẹ̀? Yorùbá ni mo sọ.
But you no, lied. now. You lied about this hadith, Sha. I swear to God who made me, I did not lie. Whether you swear to God, Lord, repent later. I mean, believe anybody. Tobani, I swear to God, because Lord, repent later. Allah madam Jimmy. Okay, it's lie. Stop and be by. Okay, all right. This is the last one. Only on the day of. So this is Sahih al-Bukhari, number 4228. Only on the day of Khaybar. Oh yeah, brother, about two. Ní ọjọ́ ogun Khaybar. Allah's apostle, Mr. Famous, can you stop, please? Control yourself. Allah's apostle divided the war booty of Khaybar. Òjíṣẹ́ Ọlọ́run ó pín gbogbo àwọn èrè ogun tí wọ́n kó ní Khaybar. Òjíṣẹ́ Allah. Òjíṣẹ́ Ọlọ́run ẹ̀yin ní kẹ́kẹ́ ẹ gbà èmi ní kẹ́ ẹ gbà tèmi èmi náà ò ní gbà tiyín. Òjíṣẹ́ Ọlọ́run. Translate Allah. Allah is Allah. Ojú àlá àǹtí ẹ̀ ni, ojú àlá àǹtí ẹ̀ wò ni. You should be proud to call him Allah. It's fine. Allah's apostle divided the war booty of Khaybar. Òjíṣẹ́ Ọlọ́run wá pín. Bóyá kẹ́ jù nílẹ̀. That's a cop out. On fait cop out ni. On fait qu'elle drop one ni. I don't like that. Oh my gosh. Please, Mr. Let's just finish, okay? Now, Allah's apostle divided the war booty of Khaybar. Òjíṣẹ́ Ọlọ́run ó wá pín àwọn èrè ogun tí wọ́n kó ní Khaybar. With the ratio of 2 shares for the horse and 1 share for the foot soldier. Ní orí ètò òṣùwọ̀n pé ẹṣin méjì àti foot soldier, àwọn jagunjagun. Àtàwọn jagunjagun náà. The sub-narrator said, wá sọ wípé náà. If a man had a horse, he was given 3 shares. Okay, tí ọkùnrin kan bá ní ẹṣin kan, wọ́n fún ní ìpín mẹ́ta. And if he had no horse, he was given 1 share. Ìgbọ̀n tí ó bá ní ẹṣin, wọ́n fún ní ìpín kan. So ibi tó ti jalè nìyẹn, wọ́n ti kó gbogbo nǹkan wá ní Khaybar, wọ́n dẹ̀ pín. Ṣé téèyàn bá lọ jagun ètò ogun ni? Shogun, it's not Ogun. No, you are lying, sir. You're lying. King Shogun, Oloja, in the cause of Allah. You know what? Let me mute myself. Ẹni kan sòdodo. Are you a liar, sir? Táwọn Yorùbá mi kéré ogun wálé ni. Famous wọ́n pa máìkì ẹ̀ wọ́n máa tó pè é kò tí kàn ẹ́. Mr King ṣe wà ń bẹ̀. Ìfẹ́ sùn gbogbo yàrá yàrá yìí táìmù ń lọ. Ta ló ní kó dúró sẹ́nìkan ló mú dúró ní. Mr King. Sá. Ṣé nígbà tí àwọn ará Khaybar yẹn jáde láàárọ̀ kí náà gbé dání? Wọ́n gbé àpẹẹrẹ àti ọkọ̀ tí wọ́n fẹ́ lọ fi rúkú. Ṣé àpẹẹrẹ àtọkọ náà fẹ́ fi jagun ni? Ọ̀yà ní àwọn àtáàkì ogun táwa náà ń kà láyé lónìí. Sí gbogbo ogun ni àwọn tí wọ́n àtáàkì ní àgbàdì ṣé wọ́n máa múra lẹ́gbàá. Ẹ má ṣe question for question, that's rude. Answer the question first. Ṣé àpẹẹrẹ nígbà tí àwọn ànábì náà lọ bá defensive match ní ogun Khaybar, àwọn yẹn náà mọ̀ pé àwọn ànábì ń bọ̀ láwọn ànábì fi dé. Ẹ sọ fún mi bíi pé Muhammad lọ bá wọn jagun ni. Adẹjọ ká wípé àwọn ẹni yìí nígbà tán jí láàárọ̀ apẹ̀rẹ̀ náà gbé wọn lo oko wọn á ní sàpẹrẹ náà fẹ́ẹ́ fi bá Muhammad jagun ni. On aware wípé ànábì ti fẹ́ revenge lọ́jọ́ yẹn, on aware ni. That is on aware war. Okay, mo ń bọ̀. Ẹ fún mi ní ibi tí àwọn ẹni yẹn ti kọ́kọ́ ṣe Muhammad tẹ́lẹ̀. Mi mọ̀ báyìí ṣùgbọ́n àwọn àfáànù yẹn wọ́n mọ̀. Ẹni sùúrù sà, ẹni sùúrù. Àfáà tútù lulẹ̀ ní second time. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ kí n wá lọ́la lórí ẹ̀, ẹ máa gbọ́ mi, tẹ́ bá fẹ́ kí n wá lọ́la, tẹ́ pé mi múra pé ẹ ti gẹ̀ẹ́tẹ̀ bẹ́ẹ̀ yẹn. Tẹ́ bá fẹ́ kí n wá fún yín lọ́la lórí ẹ̀, wallahi ta'ala mo promise máa wá. Tẹ́ bá kí n góòbù náà máa fi wá. Ẹjọ́ mo ń bọ̀, Brother King, ṣé wàá ń bẹ̀ sà? Yes sir. Ní ìgbà tí tó bá jẹ́ pé wọ́n gbọ́ ìpèrun níbẹ̀ yẹn, ǹjẹ́ sọ́n máa àtáàkì wọn sà? Wọn ní àtáàkì wọn. Okay. Alábànàbí ti jẹ́ aláàánú nìyẹn. Mo ń bọ̀ sà.
àìwá gbọ́ ìpèrun tán wá àtáàkì wọn yẹn kí lẹ rò kó ṣẹlẹ̀ sà nítorí pé wọn ò gbọ́ pèrun tán wá àtáàkì wọn kí lẹ rò kó fà sà. títorí wípé wọ́n mọ̀ wípé kèfèrí ó fi hàn pé òdodo kèfèrí ni wọ́n lóòótọ́. kì í ṣe mùsùlùmí sà àbí sà. wọ́n mọ̀ pé wọn àti pé lóòótọ́ ni wọ́n àti ìgbà fọlọ́run pé wọ́n ṣe mùsùlùmí pé kèfèrí ni wọ́n. ok ǹjẹ́ n tí wọ́n ṣe yẹn ṣé jihadi ni àbí jihadi kọ́ sà. ọ̀yà nínú àánú ọ̀yà gbégbé jihadi ni bó sì ṣe jẹ́ jihadi ni. nítorí ọlọ́run àfààfin mọ̀ ní ìjọba bẹ́ẹ̀ ṣé jihadi ni àbí jihadi kọ́ àfà. jihadi ni nǹkan tán ṣe yẹn. bàbá ètò láyé ẹjọ́ tí Mr Akin tán bá lè pe Allah ẹ jẹ́ kán bọ́ọ̀lẹ̀ mo bẹ̀ yín ní ẹjọ́. ṣé ìyá wa mọ́mí umu káfíìrì àbí sẹ́yìn lẹ́sọ̀rọ̀. mọ́mí of all kufar. Big Joe ló ń sọ̀rọ̀. àwọn àmọ́ mọ̀ pé kì í ṣe mọ́mí of all kufar ẹni yẹn hate mi gan o. tẹ́ bá lè lo Allah. No, me hate you but ẹ parọ́ now, come on bro, let's read the book. kì í ṣe mọ́mí of kufar o mọ́mí kejì yẹn àwọn hate mi gan o. èmi like yín but mi like lying characteristics tẹ̀ ṣe lálẹ́ kò nice. ẹ parọ́ everybody can see. Elédùmarè ọ̀ya mo fi Elédùmarè ń gbọ́ mi ẹ parọ́. ẹ má involve Elédùmarè nínú bíbá ẹ ti parọ́. ẹ̀yin lẹ́yìn tó náà nísìnyí ó kì í lẹ́ bá fẹ́ kí n involve. ṣé ànábì attack wọn kíkọ́ attack wọn. ó attack wọn ṣé mo ti sọ ẹ ti bí mílíọ̀nù lẹ́ẹ̀mẹ́ta mo sọ pé ó attack wọn. ṣé jihad nìyẹn àbí kì í ṣe jihad. jihad nìyẹn. Kí ni orúkọ jihad yìí according to Islamic sources? Irú ogun tí wọ́n lọ jà pẹ̀lú àwọn ará Haibar yẹn. Kì í ṣogun, it was a raid, wọ́n raid wọn ni kì í ṣogun. Because Etolaye brought any suicide. Etolaye fún yín ní a very good point. Wọ́n gbé basket dání, wọ́n gbé spade dání. It sounds like bóyá ń lọ sóko. They were not ready for a war. Ṣé tẹ́ bá fẹ́ lọ jà war, ṣé máa gbé basket àti spade? Nǹkan tí tó jẹ́ nǹkan tí a rí wọ́n lè yan lọ sójú ogun ó lóun pààyàn 6 ibi tó ti ń ṣàlàyé ọ̀tọ̀mọdé 6 pa so eléyìí tó ń ṣẹlẹ̀ ní àárín wa nísìnyí ẹ jẹ́ ká fi wé ṣé gbogbo ogun tí wọ́n jà nísìnyí ẹ máa mú déètì ni tẹbi unexpected ni wọ́n máa attack àwọn tí wọ́n máa attack ìgbà táwọn yẹn náà bá dé defense padà unexpected bí ogun ṣe rí nìyẹn. ẹjọ ẹni sùúrù sẹ Káíbàrù yẹn ẹni kó wà náà àdìsí ní sàlẹ̀ pé Káíbàrù dẹ̀ parun. ó wà náà àdìsí yẹn àbí òkè. ìtẹ́fìmọ̀ wípé ogun nìyẹn. ẹ má máa pariwo mi ò láìka ariwo ẹjọ orúlà wà ń bíbà yìí ẹjọ ẹ mánéjì. Káíbàrù parun àbí mo bá fẹ́ fi nǹkan kan hàn yín mo fẹ́ fi hàn yín. Etolaye sallallahu alaihi wasallam. nínú àwọn abúlé wa lílé ṣẹ́rí pé òun náà parun ṣẹ́rí pé kò sí èèyàn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ṣé ti rí báńkì ẹ̀fọn ti ṣe abáyé. bẹ́ẹ̀ni ṣẹ́rí bó ṣe dáwọ́. mo ti rí fídíò yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba yẹn lọ́kàn jẹ́. Káíbàrù náà ṣe rí ń gbà yẹn lílé. láwọn ọmọ rẹ ṣẹ́ẹ́tì mọ́rí báyìí náà ṣẹ́ẹ́tì mọ́rí ara ń ṣọ́ọ̀bù lẹ́yìn ajáre nísìnyí. gbogbo olú yẹn da woro tán yẹn ni o kò séèyàn bẹ̀ mọ́ o. black oil yìí wà náà ìyẹn rò pé bóyá epo ni ṣẹ́ẹ́tì rí. náà mọ̀ rí. wọ́n ti ẹ ti rí àdá ṣe ti rí bẹ́ẹ̀ náà ẹ wá dákun àwọn báńdíìtì tí wọ́n ṣiṣẹ́ yìí ṣé wọ́n tẹ̀lé ìṣe Muhammad àbí wọn ò tẹ̀lé. wọn ò tẹ̀lé ìṣe Muhammad. ṣé Káíbàrù parun gbà yẹn àbí ò bọ̀ ṣé Káíbàrù parun gbà yẹn àbí ò parun. ṣé Iraki question for question, don't do that, answer directly please. Don't do question for question. wọ́n parun èmi náà wá fẹ́ bí ilé question àwọn tí Amẹ́ríkà náà bá jà sí wọ́n máa parun àbí wọ́n parun. America does not fight in the cause of Allah. Thank you, sir. Wọ́n fight in the cause of ìtọ́jọ́ pamọ́ pọ̀ táwọn ìjà nítorí ẹ̀yẹn ṣé àwọn tí wọ́n bá jà yẹn wọ́n parun àbí wọ́n parun. America does not fight in the cause of Allah. Stop. Ẹ má ṣe whataboutism. Ẹ ti admit it. Ẹ jẹ́ move on. America is not Muhammad. We don't say sallallahu alaihi wasallam to America. Ẹ jẹ́ àjọ sàsọyépọ̀. No, ìròyìn ti pọ̀ jù. Mo dẹ̀ like yín from the beginning, but your lies are too much, sir. No. Irọ́ wo mo pa ń bẹ̀ yẹn sí. Ẹ̀kẹ́jẹ̀dẹ̀lẹ̀ yẹn ẹjọ́ ẹni sùúrù ẹ má bínú ẹ̀ka lẹ́ẹ̀kárọ̀ ẹ̀wò ẹ má bínú kíní ẹ̀ ń gbé mi inú látẹ̀kọ̀jà mo ti lọ fún fàlẹ́ máa nìyẹn náà kọ́tọ̀kọ́tọ̀ ló kàn sọ ní báwo ni wọ́n á pé ẹni king of hope ọmọ lọ change orúkọ ẹ̀ jáde wọ́n fi rọ́ṣẹ́ pè fún ẹni ẹni bó gbàdúrà yẹn tó wọ́n ibi 1002 ó dẹ̀ tún dínà kíní yìí ṣó àìkàwé ló ń ṣe ẹni kí ló máa tẹ̀kẹ́ láti sòótọ́ nǹkan tí yóò kọ́ ọmọ ẹ̀ ń sọ pé ìjà tí US ń jà báwo ni ìjà tí US ń jà tó fi ń papọ̀ mọ́ ti Kwara Yorùbá kọ́lẹ́jọ́ ń sọ ni ó ṣe ń ṣe jáà ní Dubai ẹ̀sìn tí ò kọ́ ọmọ ẹ̀ tí ò tọ́ ọmọ yàrá ya òde ń jà lórí ẹ̀ ọmọ wo
ó ń tún mi pé mo lè sún yẹn fún ẹ ní kò wájú mú ni you just bọ́sẹ̀ gbọ́ pé ó fi aláya mi nísìn ẹ tó kò gbà because you know they listen ṣáàlùkù ni kí ló bá tẹ̀kẹ́ láti dọ́gbọ́n fi listen láti gbọ́ pé ó fi aláya mi nísìn ẹ má bú yàrá ya ẹ má bínú jáde ẹ má bínú ẹ ti bínú ẹ wo bá yín sá kúrò nù tí mo bá sọ tèmi ìlú tó wá sí ẹ ní sọ pé mo defend yín o ẹ má bínú tó bá ti ẹwọ ẹni kò bínú owó picture mi wà bẹ́ẹ̀ mo kì í hide I no dey hide myself orúkọ mi ni ẹ bá mi délé mo bá yín sáánù ìlú wa ìlú tó ń jà wá sí máa ń sọ èdè títí wa ẹ má bínú kí ni ẹ má bínú ọ̀nù náà wọ́n tún wà níbi olè jẹ́ máa dàbí pé fúù ni wa. Mr. King of Emma Binu, but over frustrating and can't come then paro. You know, people can get upset, but Emma Binu. For the last time, mo fẹ́ kẹ́ answer yes or no. Hadith yẹn show so wípé Kaiba ti bàjẹ́, Kaiba is ruined. Yes or no? Ó ní wọ́n parun. Ẹ ti béèrè yóò ti tó 10 times. Thank you. Finish. No more lies. Kò tí ọ̀yá láìwo mo wá pa níbẹ̀ yẹn. We have to squeeze the truth out of you. Ṣé mo pé integrity in here ó ti wà at risk because I need láti squeeze òtítọ́ yẹn níbẹ̀ nípa with all due respect ẹ̀rọ àbíọ́ nípa fún yín lọ́rùn ẹ̀ tó sọ tòótọ́ ni it's not nice. Fún mi lọ́rùn kí ni òtítọ́ tó wà ń bẹ̀ nísìn ẹ̀ ń sọ̀rọ̀ ti Kwara mo dẹ̀ tún fi pé ti Kwara yẹn kò jọmọ́ ti Haibaru tẹ́ mú wá. Okay. Ìjọba ṣáwọn yẹn ti prepare pé àwọn bandits ń bọ̀ ni. Shut up, prepare. I mean, the same thing they can do. Wele kan pé àwọn ènìyàn lọ sóko. Bàbá Bámidélé ẹ jẹ́ kí King lọ sùn. Eléyìí tán gbọ́ lálẹ́ wọ́n lè máa gbọ́rí. So ó dẹ̀ gbọ́ tako. Kí ni gbọ́rí? Kò sí nǹkan kan tuntun tẹ́ ẹ sọ ń bí báyìí lénìí. Ẹ sọ tuntun kankan. Tẹ́ bá gbọ́rí tẹ́ dẹ̀ tún defend ayé pé apààyàn ni. Mr. King, come to the bedroom. Good night. Their potential apààyàn. Ẹ̀yin defend apààyàn yìí. Tó yẹ kó dẹ̀ ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa. Ó pẹ́ kọ́ tó fàtúlù gbogbo yín dànù.